to you double. Face me, I'll face you, and no go run away. If I done run before, I no go run anymore. Ewúrẹ́ mi ò mọ̀lé olódì, ẹni mo bá ṣe kó bí mi. Má fi wá mi bí mi léèrè, má fi wá mi dá mi lẹ́jọ́. Agbépolájà ò jalè, bí ẹni tó gbà á sílẹ̀. Bí mo bá ṣẹ̀ ọ́, foríjì mi dákun dábọ̀. Ṣẹ̀mí ń bí ọ́ lógún ọ̀rẹ́ o, lógún ọ̀rẹ́ o. Bí mo bá bẹ̀ ọ́ dáríjì mi. Oh yeah, oh yeah, oh yeah, oh yeah. Ta ni wọ́n rán tèmi fún náà? Oh yeah, oh yeah. Ta ni wọ́n sọ̀rọ̀ mi fún náà? Oh yeah, jọ̀rọ̀ sọ bí ọ̀rọ̀, tell me why, oh why? Kí ló dé tó fi já mi kulẹ̀? Ó bọkàn mi jẹ́ pátápátá, pátá yanyan. I need to know why. Tell me why. Ẹgbẹ̀tàlá Paula iye ni why, oh. Ẹ̀la lọ̀rọ̀ Paula kì í lójú o, kì í lójú. Tell me why. Ẹni gbàrún pa wọ́n kọjá ọ̀rẹ́, oníṣègùn why. I need to know bí mo bá ṣẹ̀ ọ́, foríjì mi dákun dábọ̀. Ṣẹ̀mí ń bí ọ́ lógún ọ̀rẹ́ o, lógún ọ̀rẹ́ o. Ṣebí bẹ́ẹ̀ la ṣe bá mẹ́ṣẹ̀ lẹ́bi, kò yẹ kó pẹ́ lórí ikú. Kí tó tún kárí bọnú ní ìsìn? Kí tó máa fẹ̀yìn gbogbo tó tún máa fi dọ́là? Kí ni nǹkan náà kì ní bẹ́ẹ̀ tí ò sì bẹ̀ gbó? Dákun jí wò já sí ń tàṣí opportunity ká sáré sí ń tàṣí kókó pò ń bẹ̀. Opportunity kí ló wá? Opportunity wo lórí ní ìsìn tó fẹ́ lò? Mo fẹ́ sọ opportunity wo lórí? Opportunity wo ni èrè? Nígbà tí ọ̀gá àti àlejò wọn ti ń bẹ lókè, kémi àti àti jẹjọjọ yóò wá kálùlù àlùjò kálù tálù sí. Bẹ́ẹ̀ ni nígbà bá parí àkọ́kọ́ kí kálukú ó sùn lọ́tọ̀ọ̀tọ̀ ká wá mẹ́lẹ̀ kejì ká sì ṣe lọ́gbọ̀nrán gandan. Kí ló fún onídánilójú wípé ọ̀gá ò ní padà jáde? Tí wọ́n bá láwọn fẹ́ lọ mítírì tán fẹ́ lọ ra nǹkan àbí kán ṣeré jáde ńkọ́ tó ní sí géètì. Ayé rẹ̀ ọ̀yọ́ lónìí. Wọn ìtàn fẹ́ gbà yìí o, kìí ṣe pé wọ́n gbà 90 o, wọ́n jáde o, pé 90 minutes ni. Eléyìí wọ́n gbà tí ilé mọ́ ni. Tí wọ́n bá wá gbà tí ilé mọ́ kò sí pé ọyá o, Àlàbí wá sí géètì o, Àlàbí àlejò fẹ́ máa lọ, ìyẹn ò sì ń bẹ̀. Ẹ ti jọ ṣèpàdé. Àpàdé kọ́ mọ́mọ́rú ṣe rí tẹ́ máa ti gbé bó bá ṣe rí wà lèmi náà mọ́ gẹ̀ẹ́tì ẹ̀. Wọ́n wulẹ̀ dára rẹ láàmú kí a sáré gún táàmù ká da gbogbo olùdóbó lẹ̀ ká sì ṣe ń tàṣí ká máa lọ. Èyí náà ṣètò wọn lọ. Ta ni ń bọ̀ wọ́n fẹ́ ni wá sí. Ọ̀gá ò lè wá wo gbogbo géètì tí ń sì pátá ibi tó wà láti bí ìdè bí ìbáyìí ní sì sí géètì tí lè ó fi mọ́ ni. Máa yẹ. Ó tẹ gbádùn rárá. Èyí tó ti ń jọ sí tó sí kẹ́yìn sọmọ ìgbà tá a tó tají nígbà tó pè wọn àsùnbọ̀kọ́lá tó jí. Àṣùbá ilé ìgbé wọn pa ilé àbá wa ń bẹ. Irọ́ ni. Ta ni sọ bẹ́ẹ̀ fún ọ. Wọ́n bá ti pẹ́ jù àṣejù ọwọ́. Kí ló dé tó báyìí ní Wọ́n wulẹ̀ dára rẹ láàmú. Nígbà paná dákẹ́ wọn sí. Bóyá wọ́n bá ń pa. Chioma. Yes. Positive. Yes. Chioma. Irú ọ̀rọ̀ rírùn tó lè run ìlú wo ló gbé wá ká mi mọ́lẹ̀ yìí? Oyún bíi ti báwo? Biola, how is it my fault? I told you the other day that was in my ovulation period, but you insisted. Only no, o lè last week pẹ̀lú láìnà. So báwo ló ṣe jẹ́ fault mi? Ṣọmọ kékeré ni wọ ni Chioma. Oh, okay. Chioma, kí la máa ṣe ń sìn? Ìyàwó mi ò gbọdọ̀ gbọ́. Mo máa bí ni. Chioma, Bikono. Chioma, you can't do this to me. I beg.
just do this one for me. This last time, eh? I promise you I go be more careful next time. I beg. I beg. Biola, you know how to manipulate me. Omo mo won bot mi tegun. But now, wrong bot in there will work. Congratulations to us. Wait till they walk you. I will tell you. I think I'm so sorry. Wait till they walk you now. Choma. Which guy play this one? Choma. Go and make it. Choma. Hey. Choma. Okay. Choma. Die. Oh yeah, aṣòro sọ bí ọ̀rọ̀. Minna ṣẹ̀tánì rọ̀jì. Arahamoni rohim. Ògiri ọ̀lànà aláǹgbá ò lè wọnú ògiri. Láíláíláíláí. Ìsọ inú ẹ̀kú àmúmọ́ra fẹ́gùngùn. Ẹni tó lóhùn kò wáyé ẹjọ́. Àtòfira ẹ̀ fọ́kọ mẹ́fà. Máa sọ bákà mina sanati. Wà máa asọ́bákà mi san ìhà tí famina síkà. Ẹni tí dáadáa dé bá látọ̀dọ̀ Ọlọ́run ni. Ẹ má má tọwọ́ bọ̀ṣọ̀ lọ. Ẹ má fọwọ́ fa ṣoṣo lójú. Warsanaka inas Rasula Somidiniya Wakafa Bila Ìṣẹ̀rídà. Ẹni Ọlọ́run rán sí wa ó tó. Ológìní tí yóò mọ̀ ara rẹ̀ ní jóná mọ́lẹ̀. Lájóná búrábúrá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillah. Arahamoni rohim. Ògiri ọ̀lànà aláǹgbá ò lè wọnú ògiri. Rárá. Ìsọ inú ẹ̀kú àmúmọ́ra fẹ́gùngùn. Ìrírí pọ̀, ó pọ̀ jàǹtìrẹrẹ. Ibi àrídé ṣóun la lè sọ pé ọmọdé. Mẹ́wàá ó ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Àìrìnjìnà rere láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́. Wàtákù fìtínọ́ta látúnṣí banalizim sọ̀lámù mikùn hazam. Wàhálà anamluaha ṣẹ́bídìrá ikọ̀ ọbẹ̀. Ẹ jẹ́ abẹ̀rù fìtínà tó lè kó bá ní. Torẹ́bọ ìkọjá ayé oṣù ọmọ kọjá ayé.
Dídé ńlẹ̀. Kí ló dé? Ṣé o rí pé jọ wo ilẹ̀ ti mọ́? Ilé ọmọ òjò ló fẹ́ rọjà rí. Ló fẹ́ rọjì. Owó dára ìyá tó tún yí pa. Ṣé o rí pé ilẹ̀ ti mọ́ ni? Ṣé ẹ ti pèrún ni? Eléyìí tí mò ń wo yìí ó ti kọjá pọ́n ti pèrún àsùnbà o. Ṣùgbọ́n kí mo sì ń sọ fún ọ náà lálẹ́ àná wípé èyí tá a ṣe lọ́jọ́ sí àsùnbà lójú eléyìí àsùnbà òjì wa ńlá tí wọ̀ yálẹ̀ ta yìí ní ìsìn. Ẹ̀rọ tá a ṣe ní ìsìn kí a sáré sọwọ́ kan ká ṣe send off kọ́ wa máa ń. Olùkọ́ tó kọ̀ wá ló wá. Kí ló dé? Níbo ló ń lọ? Níbo ni lọ? Ṣé kọ́ gbà jí ká mọ́ta mi lé? Alákòóbá tí ì sálámọ̀. Ẹ̀rọ lọ. Tí mo wá sọ pé náìtì láàárọ̀ kùtùkùtù. Tàbí kùtùkùtù báyìí ni mo dùn. Ọmọ yìí ní gan. Ìyàwó lèmi náà wá sùn ní ìsìn. Mo sì bàjẹ́ owó pẹ́ tó sùn náà. Káì, ẹ má lọ àkẹ́. Azina, what happened? Something from Majide. I saw your missed calls and I called back. Pick on. What happened? Why did you kill Chioma? What are you? Darling, no! Kí ló dé tó pa Chioma? What are you talking about? What am I talking about? You don't know what I'm talking about, right? Ó pa ọmọ ọlọ́mọ tán. Ó dẹ̀ ju òkú ẹ̀ sí títì. Sọ̀rọ̀. Sọ̀rọ̀ náà! Ó ò lè sọ̀rọ̀. Pẹ̀lẹ́ Adéjọkẹ́. Yeah, uncle. Kú jókòó. Yes, sir. Yes, sir. Má bínú ọ̀rẹ́. Yeah, okay. Jọ̀wọ́ oúnjẹ ti fẹ́ tì náà. Ọ̀rẹ́ mi, ṣó gbọ́ pé Chioma kú. Chioma kú kẹ̀. Chioma ti kú o. Kí ló pa Chioma? Ó ṣe bí wọ́n ní wọ́n bá òkú ẹ̀ títì. Wọ́n bá òkú ẹ̀ ní títì. Ayé burú. Èèyàn níkà. Chioma, ọmọ yẹn dé náìsì o. Lórí burúkú làwọn èèyàn. Aláyé bàjẹ́ kan ló máa pa ọmọ yẹn o. Ẹni tó wíkẹ́ẹ̀dì kan ló máa ṣe bẹ́ẹ̀. Ayé le. Èèyàn ṣòro. Chioma. Wọ́n máa fọmọ yẹn ṣògùn wo ni o. Ó lè jẹ́ àwọn boys tó ń tẹ̀lé kiri tó ń rìn gbégbé kiri lọ́ fi gún ọṣà lọ́ fi gún nǹkan. Chioma. Chioma. Kú ẹ̀ dùn mí. Ó dùn èmi náà, ọmọ yẹn dáa. Ọmọ yẹn dáa, ọmọ dáadáa lọmọ yẹn. Inna lillahi wa inna ilayhi raji'un. Sorry, Adéjọkẹ́. Sorry, Adéjọkẹ́. Ẹ má bínú, èmi fẹ́ ṣe kan nu mọ́tò ń ta. So I will leave you guys to your discussion. Ọkú ṣe kìí ṣe pàǹ disturb ẹ má bínú bó ṣe ká wá lára. Ẹ̀mí èèyàn là ń sọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ sà. Ọlọ́run kó máa ṣọ́ wa. Yes, sir. Yes, sir. Ọ̀rẹ́ mi, Chioma ti kú. Ọlọ́run kó máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tá aṣọ tó ń ṣọ́yàn. Ayé le, ayé burú. Èèyàn. Sórí fáìlì àwọn Blossom Vision yìí, wà fún Jessica. Okay, sir. Sọ pé mo ń fẹ́ comprehensive report lórí ẹ̀. It must be properly done. All right, sir. Do you understand? Okay, sir. Thank you. Sir. Yeah. Ṣé gbàgbé meeting tàbí schedule for us, sir? Not at all, mi gbàgbé. As a matter of fact, mo ti pe chairman wọn. Mo appeal sí wọn kó má bínú yìí tó ṣẹlẹ̀. But pẹ̀lú ògo Ọlọ́run máa try kí n meet up. All right, sir. Torí ẹ̀yin náà lè kọ́ wa pé aago tó ń ka wákàtí
ló máa ń ṣe wa níyì láti ṣe rere. So ó máa dá kí iye àti meeting yẹn lọ́la. Mo ti gbọ́. All right, sir. Mo ti gbọ́ iṣẹ́. Okay, sir. Thanks, sir. Hello, Bami. Mo wà òkè ẹ̀yin ńkọ́? Mo ti gbọ́. Wo kó má bàa sí ni mo ṣe ránṣẹ́ pé téèyàn tá à ń pè ò bá tí ì gbọ́ èèyàn kẹ́yìn ló ń gbàgbọ́ ya. Àbúrò bàbá mi Àyìnlá ọ̀dọ̀ wọn ni mo ti gbàgbọ́ yìí bọ̀. Bami. Ẹ lọ́ọ́ lu òkè ni. Wọn ni lọ́ọ́ lu òkè. Sọ̀rọ̀ tí ò tó lọ́ọ́ lu òkè sí. Jọ bíbí ni mo bí ẹ. O ò ní kákùrún lágbára Elédùà. Torí bíbí ni mo bí ẹ. Ìwọ náà gbọ́dọ̀ bímọ. Ọ̀rọ̀ ẹ ò ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa nílé ayé. Ọ̀rọ̀ ẹ ò ní rí bẹ́ẹ̀. Jọ̀ọ́ wò kò sí ni mo máa wá gba àṣejẹ kan náà. Ìyẹn ló máa gbé fún ìyàwó ẹ tí ìyẹn náà máa jẹ. Bami, mo ṣàlàyé fún yín pé ńgbà tí a rí dókítà sọ pé ìyàwó mi wà òkè, èmi nìkan ni nǹkan ń ṣe tí mo nídìí àmójútó. Mo sọ fún yín. Wò ó síbẹ̀síbẹ̀ n tó dáa ó ń fàdúà n tó kù díẹ̀ òun náà ń fàdúà. Ká ní wọ́n sọ bẹ́ẹ̀ náà pa àbá tún tọ́jú ìyàwó ẹ náà dáadáa sí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Wo sàbólóògùn ṣe sọ pé kò sá kó lè bá a jẹ bó ṣe yẹ kí ó jẹ. Máa mu àgbo yìí dáadáa. Máa mu àgbo yìí dáadáa. Bàbá mi máa ṣe lélẹ̀ nsìn. Ṣáàtì mú láàárọ̀ kó tó jẹun. Láàárọ̀ kí n tó jẹun. Tó bá dẹ̀ ti dalẹ́ tó tún fẹ́ sùn kó tún lò. Bíbọ̀ dáhìn la ṣe ló máa rí. Mọ̀ pé gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Èmi ń fẹ́ tètè máa lọ. Láti ọ́fíìsì mo ti wá sọ́dọ̀ yín. Mo yọ̀ǹda. All right, sir. Sorry, Zee. Yọlá. Dúpẹ́ cousin mi pẹ̀lú. Mi kì í ṣe cousin wọn. Shut up. Zee, sorry. Wallahi, èṣù ló ti mi. Zee, wallahi. I can't explain. No, I don't have explanation. Sorry. All right, thank you. Zee, I'm sorry. Zee, my baby. Zee, my baby. Mo ní kò tilẹ̀ kò tí. Ṣòkòtò mi dájọ́. Ṣẹlẹ̀. Mo ní kí n béèrè pé ṣé kí n dáná sí àbí kó jí olè. Bàbá yóò ní pẹ́ dé lè lọ prepare. Alright. Ṣé ìgbésí wà lè ṣá? Ẹ gbà mí. Kí ló ṣe é? Ta ló wà nílé? Ẹ gbà mí. Mo dáràn. Kí ló ṣe é? Ma. Ẹ̀sán, ẹ̀jọ̀. Báwo lára ẹ̀ ń sìn? Ó tẹ̀ ti stable ní sáré ti wà okay. Okay. Madam, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yìí.
Báwo ni ọmọ yẹn ṣe jẹ́ sí yín gangan? How's help me ni? Ṣé kò sí sir? No, at all. Kò sí any problem. Kí n lè mọ bí mo ṣe máa pass result yìí sí mo ṣe ń bẹ̀rẹ̀. Oh, okay. How's help me? Okay. Result so carry out. Yeah. Kòfó ti lóyún. Bẹ́ẹ̀ni. Níbo ló ti lóyún? Question tẹ́ mọ́ ní láti béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn because ó ti wà 5 weeks gone. She's pregnant. 5 weeks gone? Yes. Okay, ẹ ṣe gan sir. Ṣó ṣàwà òkè ṣe anything ní ṣe? At all, kò sí nǹkan kan tó ń ṣe, just this. All right, sir. Thank you so much, sir. So, ẹ ṣe gan. Kòfó. Ọ̀bẹ gé ọmọ lọ́wọ́. Àwa mọ̀ ọ̀bẹ yẹn àjùdànù. Ṣé ọ̀bẹ yẹn ò ti ṣe nǹkan tó fẹ́ ṣe? Mi ò bínú. Nǹkan tí mò ń béèrè ni pé kó dá mi lóhùn. Ta ló fún ẹ lóyún? Mi ò bínú Kòfó. Títí bá ṣe nílé mi náà. Mi ò nílé ẹ̀ Ẹ dáa. máa tọ́jú mi. Ó yá wèrè ni. Mo lè bẹ sọ látẹ̀kùn lè ṣe bí wèrè. Kí ló tó ń gbá nínú ìgbóná? Ó fẹ́ pa mí ni. Èwo ni wèrè gan? Mo ní ta ló fún ẹ lóyún? Ó yá ó lè sọ̀rọ̀. Ó yá kó ṣì kò wọlé kò lọ kẹ́rù ẹ̀. Dídé sí. Mo ní kò lọ kẹ́rù ẹ̀. Ẹ jẹ́ ṣàánú. Mo ti bọ́ máa ṣàánú. Wọ́n ní kí n máa sọ. Wọ́n ní kò má sọ. Wọ́n ní kí n máa sọ. Ta ló ní kò má sọ? Àwọn dádì ni. Àwọn dádì wò. Ọkọ yìí. Ọkọ mi ló fún ẹ lóyún. Assalamu alaikum. Assalamu alaikum. Azina. Please, for Allah's sake, for the sake of Almighty Allah subhanahu wa ta'ala, please, má bínú sí mi. Èṣù ló ń lò mí, iṣẹ́ èṣù ni. Èṣù ló lù ẹ́ alákọ̀ọ́kọ́ tó fi bọ́ ọmọ ọ̀dọ́ lájọṣepọ̀. Èṣù ló lù ẹ́ tó fi gbóbìnrin wá ká mi wọlé bí ọlá. Ó sọ fún mi ojú kò sí ní ẹni. Èṣù ló lù ẹ́ tó fi bá. Èṣù ni. Azina, mo yin Olúwa. Iṣẹ́ èṣù náà ni. Ṣorí tọmọdọ̀ wa tó sọ yẹn. Ó ṣàrántí kíní tó ń ṣe mí. Àwọn oògùn tó ń fún mi àtàwọn àgbo gbogbo ẹ̀ tó ń fún mi. Ìgbà tí èmi àti wa ń ṣe tí mi ò rí result. Torí ẹ̀ ni mo ṣe wá lọ sọ́dọ̀ ọmọdọ̀ wa pé kí n wo bóyá kíní ẹ̀ ti ń ṣiṣẹ́ àbí bóyá kan ṣì ń ṣe mí. Má bínú. Ṣé bí torí mo ti rò pé mi ò lè bí ọmọ ló jẹ́ kó fún ọmọdọ̀ lóyún? Mi ò rò bẹ́ẹ̀, mo test ẹ̀ wò ni. Mo tẹ́sítì ẹ̀wò lára ọmọdọ̀. Mo tún tẹ́sítì ẹ̀wò lára kọ́sìnì. Kọ́sìnì orí bẹ́ẹ̀dì bí ọ̀la you are wicked. Nǹkan tí mo sọ pé èṣù ni ó mọ̀ pé bí tọmọdọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ kò ṣáà kí n tún lọ ṣe mí. Bá mo sọ pé èṣù ló lò mí nìyẹn tí ó pa ṣe pé èṣù lò mí. Mo ti ṣe lára ọmọ ọ̀dọ̀ kò yẹ kí n tún dọ́dọ̀ kọ́sì. Mo ti bọ́ mi la. Lọ́la mo ti kú. Mo fà nábì bẹ́ẹ̀. Mo fà nábì bẹ́ẹ̀. Mo fà nábì bẹ́ẹ̀. Mo fà nábì. Ànábì. Fọ́kọ mẹ́fà máa sọ bákà mina sanati wà máa asọ́bàkà mi sàyí àti faminafsika
ẹni tí dáadáa dé bá látọ̀dọ̀ Ọlọ́run ni. Ẹ má má tọwọ́ bọṣọ lọ, ẹ má fọwọ́ fa ṣoṣo lójú. Oh, soldier, Baba. Oh, soldier never die. Once he's a soldier, he's always soldier. Thank you. Baba. Ológìní tí yóò mọ ara rẹ̀ ní jóná mọ́lẹ̀. Àjóná gbúragbúra. Àwùsùbíláyé mẹ́nà ṣẹ̀tàn ní rọ́jìm. Kilele. Rice. Yes, I don't want rice. rice. Z. Best food then gbogbo ilé ayé ni rice. Mo mọ̀ pé o lè jẹ anytime. Torí ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ ṣe nǹkan tí wàá like. I don't want rice. Àmàlà ni mo fẹ́ jẹ. Má dẹ̀ sọ fún mi pé kò sí èlùbọ́ ni torí mo mọ̀ pé èlùbọ́ wà. Z now. Z. Jẹ o kì í jẹ àmàlà ń ru time yìí now. Ẹ torí ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ ṣe. Bíọ́lá, àmàlà àti ewédú ni mo fẹ́. Mi ò dẹ̀ fẹ́ ewédú tó máa fi blender blend o. Èyí tó máa lo ìjábẹ̀ ròǹgbọ̀n ni mo fẹ́. Ó ra ìjábẹ̀ sínú kitchen. Mo ti béèrè lọ́wọ́ ẹ̀ rí pé ìjábẹ̀ dá, ó dẹ̀ ní blender ló dá. Bó ló fẹ́ kí n wá ìjábẹ̀ tá ní bó ló fẹ́ kí n wá lọ. Anyway, I don't care. Z, darling. I have an appointment and the appointment is so important for my work. Máa lọ kọ́ ṣe wọn. Ìrírí pọ̀. Ẹ̀wọ̀n rí wájú ẹ̀ o. Ó pọ̀ jàǹtìrẹrẹ. Ibi àrídé ṣóun la lè sọ pé. Z, wàláì tó bá taste rice yóò dùn gan. Àtẹ̀kọ́ mo ti ń lagun kitchen mu. Bíọ́lá. Wàláì oúnjẹ yẹn dùn. Tí máa ń bọ̀ láti fi ṣe máa rájà bẹ́ẹ̀ bọ́ máa bẹ́ẹ̀ ṣe mí. Bíọ́lá ló ń jẹ ẹ̀. Fitinota látúnṣí banalazim sọlámù mikun hazam wàhálà anamraha ṣẹbídìrà ikọ̀ bẹ́ẹ̀. Ó bá gbé ilẹ̀ kó lọ sẹ́wọ̀n kó fi aṣọ pínpín òrùkọ ọba lẹ́jọ́ wẹ̀rẹ̀ṣ. Ayé le o. Bẹ́ẹ̀ ni Mósè nìka tí ò jẹ́ àríkún àṣebì ìwọ. Àṣé gbogbo I love you, mo fún nífẹ̀ẹ́ rẹ o, àṣé kinní kan o, búrẹ́dì ní ọ̀nù tíì mi o, ṣúgà ní ọ̀nù kinní kan o, àṣé lọ́lọ́ ń pa. Ṣé kò wọ́n ti níyàwó sílùú yín bàbá yín kò tó wá bí tó ti lọ́mọ tó wá ń parọ́ fèmí ní pé èmi nìkan ni. Gbogbo òwe amọ́nisẹ́ ni dákun san láàrin ìgbéyàjí mú ní pẹ̀kọ́rọ́ ibi tó bá ń lọ gẹ́gẹ́ ní kọ́ ṣàlàyé fún mi síyàwó àtọmọ tí mo níhùn sóò ní bí ọ̀nà àbí kíni nǹkan torí nǹkan tí òun sọ òye mi rárá ni. Kò sí ní bíbí sọ fún mi pé o ti fẹ́ yàwó mo sọ fún mi pé o ti bímọ. Tí n bá jí òkú ọ̀sẹ̀ tí ó sìn ọ́ ṣé bí mo ṣe tó kọ̀ọ̀rọ̀ tí mo wá látàbà wa ṣé ẹni mo wá iṣẹ́ bí kí n mọ dà sínú kànga ni. Èmi ọ̀wá ṣiṣẹ́ èmi ọ̀gọ́ mo wá láti lọ wá kéré kí n mọ fẹ́rẹ́ sí ìyàwó àtọmọ mi káà ní ó lè bá àsórí ire ni kí ẹ ṣàlàyé fún ọ mùsùlùmí òdo ni mí Islam sì fààyè gbà mí kí n fẹ́ yàwó mẹ́rin mo ti fẹ́ àkọ́kọ́ nù mo ì ní ìfẹ́ ìwọ ni kò dúró síbi táàyè tiẹ̀ káwọn sì dúró sáyé wọn sí ẹ̀fọ́ àmọ́ àlẹ́fọ̀ láwo so disturb rẹ̀. Ló fi ní kí màdàmú fún ọ láìmọ̀yù ló fi ní ká fún ọ láìmọ̀yù bó fẹ́ fi ránṣẹ́ lé àbí kò sí wàhálà. Ṣé kébi ọ̀pá ya tẹ ọmọ tèmi kún lé mi ṣé bí pàwọ́ so òbèrè ṣé ń fún ọ tí ń bẹ́ẹ̀ lèrè ó tó pín ó sì béèrè. Kí ló ń fún mi ọjọ́ wo ló gbọ́ oṣù tó fún mi rí. owó oṣù kan ló ń béèrè adùnmọ́dẹ́kẹ̀ ṣé ń fún ọ ni. Ṣé ìfẹ́ Islam sẹ́yìn ni wọ́n ń pè nífẹ̀ẹ́ wo jẹ́ sọ fún sórí ibi tá a bá dé ibẹ̀ náà ní jóun rẹ́ra yọ̀ǹda mi kí n mọ bá tèmi lọ ètò ṣeun tó jẹ́ gbé lọ bòmí. ó ní fẹ́ ṣerú rẹ̀ tó ní fẹ́ dolóṣù adìẹ tí ọmọ yé kiri àdúgbò kí n sì tọrọ fún ọ farabalẹ̀ láàrin yàrá ọmọ ìjẹbí bẹ́ẹ̀ kọ́ ayé ọmọ tàṣì àkùkọ mi jẹ́ ọmọ ọkọ títí láìlé láàrin. wọ́n á fi bàbá kan kú o kì í sórí tèmi lókè kan mọ́ ó yà pò kéra yìí mi ló pò kéra. bọ́ ọ bá bọ́ ta pẹ́rẹ́ tó o bá bọ́ sọ́wọ́ àwọn tájà ti bá sùn tí wọ́n ti lárùn wọ́n gbàrún wà àárín yìí. fi wọ́n lẹ̀ jẹ́mi náà ṣe tèmi. bẹ́ẹ̀ ni ayé ń ṣerú ẹ̀. kò sí wàhálà jẹ́ ń sọ fọ́gà. kí wọ́n fẹ́ gbọ́jà káàkiri. sáǹtẹ̀ gbọ́dọ̀ pa ni wọ́n gbọ́dọ̀ gbọ́ pa ń jẹra wa. òkè sáwọn ọ̀gá náà gbọ́dọ̀ gbọ́ pé àwọn náà ṣerú rẹ̀ ṣé màdàmú gbọ́dọ̀ gbọ́. ẹ lọ sọ fún màdàmú. Òun yẹ aṣòro sọ bí ọ̀rọ̀. Mina shetani rojim. Arahamoni rohim. Excuse me.
Come on now. What is it? Zizi. Zizi. Ọmọ pé nǹkan tí mo ń béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tí mo lẹ́tọ̀ọ́ síwájú Ọlọ́run ni. Azina. Leave me alone. What is it? What's so funny? Stop. Don't ever touch me again. Kí ló ṣẹlẹ̀ gangan. Let me have peace now. Okay, what do you want me to do? I don't know. Mi ò fẹ́ mọ̀. I don't want to know now. Sunrun ẹ jẹ́jẹ́ kí n dẹ̀ sunrun mi. What I'm saying is pé for you to allow me, kí ni kí n ṣe? I don't know. Anything tó bá wù ẹ́ ni kó ṣe. And that's what I'm I don't care. Stop it. Jọ̀ọ́, má fara ni mí. O ti fẹ́ gbẹ́ kàn mí gbọ́wọ́. don't... What? There is fire on the mountain. There is fire on the mountain. Ìyá Moyin. Kí ni ìwúrí ẹlẹ́wọ̀n tó sá fún wọn? Èní òkú ọ̀la ìyàwó. Èní wọ́n ṣe ìyàwó ṣókótó. Ọ̀la wọ́n ṣe yé yòókù padà ní Kàfàṣà. Gbogbo ẹ̀ náà lè máa káàkiri around the world. Ẹ dúró náà ò kí ronú ni. Ó ní ronú ni. Màámi. Ṣáǹjà ti tẹ̀lé. Torí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí. Ó kà mí láyà. Ẹ dúró ná. Ṣé ẹ̀ṣẹ̀ wà níbi kí àwọn ọ̀rẹ́ èèyàn fẹ́ ṣe party? Kán wá invite èèyàn sí party, kí èèyàn dẹ̀ bá wọn yọ. Àbí kí ni nǹkan tẹ́ fẹ́ kí n máa rò gan? Kò tó rò. O kò tó rò, gbogbo tó wà lẹ́yìn ó tó rò. Mọ́yìn. Bàbá kàlẹ́ ní èjì. Ọdún karùn-ún mà nìyí. Tó ti wọlé ọkọ. Kí ni evidence fún? Ṣé ọmọ ò tí tó gbé dání? Mo ń béèrè ní o. Ó tún dọdún kẹta rẹ̀ tó ti jókòó sílé. Tó fi ṣe alálùbáríkà tó lọ́hun tó yàn fún ẹ. Tó fi sílẹ̀ tó níwò ṣe mọ́. Full last wife ni wọ́n fẹ́ ṣe. Tó jókòó kalẹ̀. Ọkọ tó wá jókòó tí lọ́rùn náà. Tó ní kó jókòó kó ṣe full last wife ọ̀hún. Jọ ijó ò ló fi lọ́kàn balẹ̀ rí. Ijó ò ló fi lọ́kàn balẹ̀ rí. Bí ojú ò bá tì wọ́, ara ń lọ èmi o. Ara ń lọ yín. Ẹ dúró náà. Kí ni nǹkan tẹ́ fẹ́ kí n ṣe sí gbogbo nǹkan tẹ́ kálẹ̀? Ìyá Moyin. Ẹ̀yin lẹ fi kọ́ wa pé Ọlọ́run ọba ló ń ṣọmọ. Pé ká nígbàgbọ́ bẹ́ẹ̀. Kò dẹ̀ ṣókùnkùn sí wa pé Àtọ́bíọ́lá lẹ̀. Ìyá Moyin, àbó ṣókùnkùn sí yín? Okay. Ṣé nǹkan míì wà tó yẹ kí èmi gangan ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ tí mi ò tí ì ṣe ẹ sọ fún mi? Hey, màámi, ẹni mi ò ṣiṣẹ́. Ìyá Moyin. Ó kàn ò lè dédé di 12 láì ní àfikún 11. Èmi àti ọkọ mi lájọ ní agreement pé kí n jẹ́ full housewife. Ẹ̀yin àgbà náà dẹ̀ lè máa ń pa lówe pé ẹni tó bá ti so ẹran mọ́lẹ̀ báyìí òun ló máa wá nǹkan tó máa jẹ. Ìyá Moyin, ẹ ti ń pin mí lẹ́nu. Ẹ ń pin mí ní ẹ̀mí. Ẹ gbọ́. Moyin Sọ́lá, mo mọ̀ pé wà rí kan rí. Ṣebí wọ́n ni? Kò síbi tí èèyàn lè ka ẹ mọ́. Wàá rí sọ. Ọkọ ẹ náà tó wá ní kó ṣe full house. Ǹjẹ́ o fi lọ́kàn balẹ̀? Ǹjẹ́ o fi lọ́kàn balẹ̀? Ṣé kọ́ ló ń kó gàràgàrà nínú ilé? Ìjà lẹ́ni ìjà lọ́la. Wọ́n ní bójú ọ̀tí ojú ń tara àdúgbò. Kí ló dé?
fẹ́ mọ́ lọ́mọ lọ́kàn balẹ̀ kẹ́ fi lọ́kàn balẹ̀ ó yẹ tó alágẹmọ tó ṣe jẹ́jẹ́ ikú ń pa kábílẹ̀ ń ta sí ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀. alágẹmọ tó ṣe jẹ́jẹ́ ikú ń pa àbí bèlè ta sí ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ ìyá mọ́ ni. ẹ fẹ́ pa mí tẹ́lẹ̀ ẹ fẹ́ kí n kú because mi mọ̀ kó tàfà ló tàfà bọ̀ tẹ́tí sọ pé tẹ́tí mú ọ̀rọ̀ kú nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí tí bá ti kú tó ojú yín àjà àbí tí bá kú ẹ máa mú Bíọ́lá ẹ máa fi ṣe ọmọ ẹ wò mí ò ráyè kankan. ìyá mọ̀ yín gbogbo ọ̀rọ̀ tẹ́tí ń sọ látijọ́ àtẹ̀yí tẹ́ sọ lẹ́nu ẹ fẹ́ kí n pá ilé ẹjọ́ kí n fi ronú kí n wá wà depressed kí n kàn wọ depression bẹ́ẹ̀ kí n wá kàn wá gbé nǹkan jẹ àbí kí n lọ hang ara mi kàn wá post mi sí Instagram kàn wá máa lò mí rest in peace nǹkan tẹ́ fẹ́ nìyẹn kò lè work. èmi ò tiẹ̀ nírí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run mi nírí kú ọmọ mi ò tiẹ̀ ní fojú rí kú ọmọ lágbára Ọlọ́run. àbẹ́wà òbí tó gbé gbọ́rọ̀ gbà fún mi èmi máa ní fojú sunkún ọmọ torí mi bọ́lọ̀ ń dá má jẹ́mọ́ mi dẹ̀ ní rí. pàdé tí wọ́n máa wéré tó wọ́n máa yọrin fọ́rán tó wọ́n máa yọrin fọ́rán. wọ́n dẹ̀ ní bọ́mọdé bá ń gègé nígbó àgbà tó mọ ibi tó máa wó sí àdẹ̀ máa sọ wọn ní fẹ́ gbà. aṣòro sọ bí ọ̀rọ̀ kí ni nonsense nǹkan tẹ́mi ni kò ṣe síbẹ̀ ṣé nǹkan ṣorí ẹ̀ ni. nǹkan tẹ́mi kì í ṣe síbẹ̀ ló wà bẹ́ẹ̀ sá. will you just shut your mouth. nǹkan tẹ́mi ni kò ṣe nílé báwo lè ṣe jáde ní school gan. má bínú sábọ̀ bẹ́ẹ̀ ṣe explain everything sí mi bẹ́ẹ̀ náà ni mo ṣe ṣe. wọ́n tún kí ní ṣe fún mi jọ what nonsense have you done. ẹ bá mi fáwọn sọ̀rọ̀ ẹ wo gbogbo ìṣàlàyé lánàá bẹ́ẹ̀ náà ni mo ṣe gbé sínú fáì. ṣé lójú ọrùn mi mo ti sanwó ẹ̀ fún ẹni àbí ṣé orí mi ò pé bí orí ẹ̀. ọ̀rẹ́ máa lọ. èyí máa sọ fún àwọn ọmọ ẹ̀ nígbà mo sọ incompetence ó ní. ọ̀rẹ́ this is not you sincerely this is not you and mo mọ nǹkan tó ń ṣe o ní láti máa divert aggression ẹ sórí ẹlòmíì bóyá nítorí ọ̀rọ̀ ìyàwó ẹ tó sọ fún mi inú yẹn ló ń bí ẹ tó ṣe ń kanra mọ́ àwọn staff ẹ and that is the reason why I'm here. ṣé orí ti ìyàwó mi èéfín níwà àwọn obìnrin o èéfín ni o kò sí bó ṣe lè dáṣọ bó máa rú tí ẹ̀yẹn by the way ní jàre. See, let me tell you what ìyàwó ẹ̀ tèmi mọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó sọ fún mi nípa ẹ̀ mi ò nígbàgbọ́ pé ọmọ yẹn lè ṣe nǹkan tó sọ yẹn tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kó mọ́ olú. pèmí sí re ó dẹ́ ṣe bí kọ́mọ kékeré ni ẹ ọmọ pé obìnrin lè nǹkan kan lè máa fa kóbìnrin jẹ́ kómọlú lọ́wọ́ àwọn obìnrin gbá mi tó fi máa misbehave èèyàn lè máa ṣe obìnrin tó fi misbehave now. In this case, I insist to believe that. Let's look into the reason why she's acting like this. Tó bá ṣe sọ fún mi ká mọ̀ bá ṣe máa bẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé otherwise we will know what to do. mi ò ṣe léṣe kankan. O sure. mi ò ṣe nǹkan kan fún obìnrin máa ṣe obìnrin iṣẹ́ obìnrin máa ṣe obìnrin. But mi wà nífẹ̀ẹ́ kó máa take action lórí àwọn ẹni ẹlẹ́ni anyhow. From the report this girl brought, I can see that she's doing a fantastic job. You're just angry. Yeah, maybe today is not just my day. Maybe. Aunty, ẹ wò mẹkáníìkì yẹn ti close o. Mo tiẹ̀ tún bá yín pè pé bí ó lè wá jí wá bá yín ṣe láàárọ̀ la ó lóun wà lọ́nà Ìbàdàn òun nìkan dẹ̀ ni mo trust tó lè bá yín ṣe Benz tó ní mẹkáníìkì pọ̀ pàákiri ẹ mọ̀ pé kì í ṣe ogun mọ́tò náà lọ máa ń lè tọwọ́ bọ̀ but òun gùdù gan ni. báwo máa ṣe wá ṣe báyìí torí Ọlọ́run. ṣé ẹ ní mẹkáníìkì tẹ́yìn máa ń lò yíyan tẹ́lẹ̀ kò tiẹ̀ yé mi. nǹkan kan tún sọ sí mi lọ́kàn. Kí ni ẹ?
mo rò pé ẹ mọ̀ pé ilẹ̀ ti ń ṣú Bẹ́ẹ̀ni sà. like bí akẹ́yìn ṣe cab kẹ́ máa lọlé kẹ́ park mọ́tò yìí síbí báyìí àdúgbò wa save náà ẹlẹ́nkejì èmi ni mò ń ṣiṣẹ́ bí èmi ni mò ń ṣọ́ Ilé ọ̀dọ̀ yín níbí. bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ bá ń ṣe iwájú ọ̀dọ̀ wa ló wà tẹ́yìn bá lọlé nísìn tó wọ́n máa fi dàárọ̀ la bó jẹ́ mo kọ́kọ́ rí mẹkáníìkì mi tó good bó dẹ̀ pé ẹnu lè máa gbé mẹkáníìkì wa wọ́n á wá ṣe láàárọ̀ la but mo àṣọ yẹn pé mọ́tò yìí ń save. Ẹ jọ̀ọ́ bá mi ti bonnet màá gba fóònù nọ́mbà yín lẹ́yìn màá wá fún yín ní nǹkan ẹ ṣé gan ẹ ṣé gan sà. ẹ paná ọdún yẹn torí bátìrì o kó má lọ run down bátìrì. Ẹ ṣé gan sà ẹ wò ẹ jẹ́ kí n fún yín nọ́mbà mi. kì í ṣe torí owó yìí mo ṣe fẹ́ báyìí ṣọ́ mọ́tò yìí o. mo understand ẹ̀yin ṣàlẹ̀ ń gbé bí sà. èmi ni mò ń ṣọ́ bí èmi ni security inú ilé yìí bó ṣe tóbi tó yìí èmi ni mò ń ṣọ́ ìgbà míì gan mi ń sùn lóru máa ń bọ́tà máa tún wà àdúgbò wọn ò gbé yẹn fún mi inú ilé nìkan ni mò ń ṣọ́ bọ̀ èmi náà máa kàn tún wò ta sórí alẹ́ ìsinmi ní sùn púpọ̀ torí mọ́tò yìí. ok ẹ ṣé gan mo rí appreciate sà. ẹ dẹ́ ń gbà. big phone lẹ́ ń lò sà. ok. Aṣòro sọ bí ọ̀rọ̀. Ajọlá. Nínú ìtọ́kẹ́ ṣé dáadáa ni? Kọ́kọ́rọ́ mọ́tò mi nǹkan. Kọ́kọ́rọ́ mọ́tò yìí yìí mọ bí ẹ fi sí. Ẹbí ni mo fi kọ́kọ́rọ́ mọ́tò mi sí bolówà. Níbi ẹ sí wo bẹ́ẹ̀. Mọ́jọ́dá. Honey. Oh, thank you, darling. You're welcome. Oh, well, this is not my car key. Mo mọ nǹkan tó tọ́ sí ẹni mo fún yín. Ó sọ fún mi lánàá pé mọ́tò ẹ bàjẹ́ ó gbé wálé. Ṣé o ti fix ẹ ni? Mi ò tí fix ẹ náà. Mọ́tò tó ti fix báwo máa ṣe wà? Kò dẹ̀ sí nílé bó ní mo mọ̀ tó gbé sí bolówà. Kò fọ́ ni. Mi ò ṣáà ní fẹ́ jáde níta ìdìde kí lọ wá gán cab. Okay, listen. As soon as I'm at the office, máa haste mechanic up kó bẹ́ẹ̀ fix ẹjọ́. Kọ́kọ́rọ́ mọ́tò tèmi gangan ni mo fẹ́ jọ. Tó bá yẹ o máa gbé ọ̀kadà. Ọmọ kí tó bá gbé ọ̀kadà ń sin o máa beat traffic. Mo ní nǹkan tó wà very very important fẹ́ lọ ṣe nílé. Tó bá yẹ kó. Ta ló mú kọ́kọ́rọ́ ń bí lọ fún lókè? Torí bí ni mo fi kọ́kọ́rọ́ mi sí. Mi like ẹ o. Now, ó sọ fún ẹ pé kò mú kọ́kọ́rọ́ ẹ wá sókè wá lọ mú lọ fún àmì. Mi like ẹ o. Ìmọ̀ sá, ìmọ̀ bó ṣe jẹ́ ìmọ̀. Ebi wọ́n ti fún yín kí tí ẹ gbé mọ́tò wọn jáde. Ṣọ́dẹ̀ ni ẹni, ṣó rí mọ́tò ẹ̀ ń tà ni. Ó ní mọ́tò òun bàjẹ́, ó dẹ̀ ibì kan dẹ̀ ni mọ́tò ẹ̀ bàjẹ́ sí. Báwo ni ṣe mú? Má bá mi ṣeré ìfẹ́, irú èyí tí kèrègbè fi gbókun lọ́rùn. Má fi dàbá mi lò fẹ́, sọ̀rọ̀ ojú kan ládàáni. Mo fẹ́ ọ pẹ̀lú òtítọ́, ọ̀dẹ̀ bá mi ṣe òtítọ́ kí ló dé. Mo fẹ́ ọ pẹ̀lú òdodo, ọ̀dẹ̀ finú bá mi ṣe òdodo. Ọlá lọ ní àbíṣíjọ́ kan. Ìjàkadì lórí tó fà ìjà kan tó ń jà nílé Ọlálọmí wọn ló ṣojú ta ni. Ẹ tó sọ fún mi pé ṣojú èdè ó ṣojú kúrò nínú oko sọ ọkọ tó bá bá wa mọ́mọ́ kó wà mẹ́rin látẹ̀kọ̀ sọ ọkọ tó bá bá wa gọ̀gọ̀ kí ló fẹ́ tọrọ lọ́wọ́ mi tó bá ti ń kí mi mẹ́sàn-án mẹ́wàá bẹ́ẹ̀ mọ́mọ́. Mi ò fẹ́ ní tìǹà ṣé mi ò lè kí ẹ ni. ṣé ò lè kí mi sọ ìjọ kan láyè tó kí mi rí tẹ́ kó máa hẹ́ǹdì oríkì yẹn tí kì í ṣe pé fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ mi kan sọjọ́ kan. Kò má tànà mo lè tọrọ ìgbà mi mo máa kí ẹ mi ò ní tọrọ nǹkan ìgbà mi. Alẹ́ mi ò rántí ìjọ tó ti kí mi láì tọrọ nǹkan ni mo sọ sí. Oh serious ṣé torí ẹ lè ṣe wá ṣe bẹ́ẹ̀. Báwo ni bẹ́ẹ̀. You are not serious baby. Ó ti mọ̀ nǹkan tí mo fẹ́ sọ already. Yé yóò pa mí o, ó ti pa mí o. Mi ò pa ẹ̀nà. Má sì yí mi lẹ́jà ayé. Má sì yí mi. Ẹ̀bẹ̀. So, o fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ mi sí kí n gbà bẹ́ẹ̀. O tọrọ nǹkan kan.
Mo máa tọrọ nǹkan bọ̀ kó tí wọ́n fẹ́ tọrọ nǹkan bẹ́ẹ̀ yẹn. There we go. There we go. So kí ni nǹkan tó fẹ́ tọrọ? Mo kàn ní ìdí tó rẹ̀ mi. 2 million. 2 million. Mo sọ́nà. Torí ẹ̀ ló ṣe kì í mẹ́ẹ̀. Kò má ta ìgbà mi mo lè béèrè lọ́wọ́ ẹ̀ tí mo ní kẹ́ náà ló máa ń kò síjọ́ kọ̀ọ̀kan sẹ́ẹ̀ tó máa kì mí tó kì í béèrè owó lọ́wọ́ mi sẹ́ẹ̀. Tàbí tí mi ní ṣe favour kan fún ẹ tó ní láti jẹ́ pé mo fẹ́ ṣe favour fún ẹ. Sọ̀rọ̀ tí mi tán nù. Ta ló fẹ́ mú ẹ? A kì í mọ̀ wá lẹ̀ kó kú ní iṣu. So 2 million naira. Yeah. Ìgbà ló fẹ́. Right now. I need of time. Small one. Inshallah Rahman. Tó bá di lọ́la máa fún ẹ. Mo fún ẹ 2 million. How much? 2 million. Àfáà mi kọ́ sọ mi pé tóbìnrin bá ti tọrọ owó lọ́wọ́ ẹ̀ má fún ní gbogbo ẹlẹ́yìn kan náà ó máa rò pé owó yẹn pọ̀ níbi tó ti fi sí. Vago ní kí wọn kó sábẹ́ àwọ̀ báyìí kó wá yọ fún díẹ̀ ẹ ti yẹ. So I'll give you 1 million naira tomorrow morning. Then later màá ronú sígbà tó máa fún ẹ ní 1 million. Oh baby, don't do that. Okay. Ìjọ́ ògan lèmi máa kí ẹ tí wàá fún mi lówó. Tí wàá sanwó fún mi náà tí máa kí ẹ. Lórí pé o fẹ́ kí mi máa sanwó. Ẹ lórí pé wọ́n kí mi èmi náà fún ẹ lọ́wọ́. Ó yàtọ̀ náà bó ṣe rí. Èló ni wàá fún mi tí máa kí ẹ. Ó mọ mú ìmá sẹ́tù ẹ̀, mo mú ìmá sẹ́tù ẹ̀. Rárá, ká ní àfẹ́ ṣe settlement ibi tó fẹ́ ṣe lọ yẹn. Ká ní wàá fún mi lówó èló ni wàá fún mi. Fẹ́lẹ́ǹsì máa ń fún ẹ bí mo máa ń fún ẹ ní ìdí Rárá, understand. mi fẹ́ yẹn. Fún mi ní crypto ẹ̀. Mi ò lè máa da omi báyìí kí n máa da sókun náà. Ẹ serious Kò sí lówó jìnnà mi kò sí kankan lọ́wọ́ mi. Tí bá ti Kí n sọ fún pé mo lówó kan má fún mi lówó mọ́. Àṣàkẹ́ o. Àṣàkẹ́ mo gún rè. Ọmọ abúlé ṣòwò. Ìrè ló ti ń bọ̀ ló pọkọ́ fún mi wá. Èmi náà ni mo ṣùbọ̀ fún ẹ lágbẹ̀dẹ. Ọmọ àgbẹ̀dẹ mi sọ̀rọ̀ lọ́nà tirẹ̀. Èjìdá ńlọ́lá. Èjìdá odò kìíní. Àwọn ọmọ àgbẹ̀ wọn máa sọ lọ́nà òkú. Yọlá ìwọ. A fi ojú ẹ̀rí mo. Ẹ̀wẹ̀ ni tó fojú òkun lé kò jẹ́ ní àgbà. Iná jó lórí òrùlé ó gbà fúra. Fire around the mountain. There will never be a smoke without a fire. Uncle, ẹ jọ̀ọ́ ẹ kúrò lára mọ́tò. Wọ́n ní kẹ́ kúrò lára mọ́tò. Wọ́n ti máa ṣe kúrò lára mọ́tò mi. Mo débi láti ẹ̀kan mo sọ fún yín pé mọ́tò mi lélẹ̀ ẹlẹ́ẹ̀ ní jẹ́ kí n gbé. Mọ́tò mi ni kọ́kọ́rọ́ mọ́tò mi ní lọ́wọ́ mi. Mọ́tò yìí ni kíni? Báwo lẹ́yìn yẹn ṣe máa ń jalè ojúkorojú báyìí? Ẹnì pé mọ́tò yìí ni mọ́tò yìí. Mọ́tò ìyàwó mi ni mọ́tò mi ni. Kọ́kọ́rọ́ ẹ̀ mo mú wa mẹkáníìkì mo mú wa kó wa gbé mọ́tò. Ẹni tí mọ́tò bàjẹ́ lọ́wọ́ ẹ̀ síbí kò ṣe introduction fún mi pé ọkọ̀ òun kan bọ̀ wá gbé mọ́tò. Ṣé rí kọ́kọ́rọ́ tẹ̀ náà sókè yẹn kò jọ mí lójú nítorí ìlú ìlàjọ wà. Ṣé rí àwọn tó máa ń jí mọ́tò báyìí kò sí kọ́kọ́rọ́ oríṣiríṣi tó kì í fi ń test mọ́tò bí mọ́tò. Please watch your tongue. Watch what you're saying to me. Kí ni kí n sọ fún yín gbà tí ẹ̀yin kọ́ lè fi mọ́tò wá bí lójú ara mi kó lè ní mílíọ̀nù sọ yẹn náà. Mi ì sọ bẹ́ẹ̀. Èmi kàn sọ pé àná òun olè tó máa ń jí mọ́tò kọ́kọ́rọ́ oríṣiríṣi ló máa ń ní lọ́wọ́. And again ẹ̀yin tí mi ń wò yìí ẹ lè jẹ́ ọkọ arábìnrin tó wà ibẹ̀ lánàá. Ẹ wo bẹ ṣe múra náà. Ṣé irú yín ló máa jẹ́ irú ọkọ arábìnrin yẹn? Ẹ lè jẹ́ irú ọkọ ẹ̀. Èmi lè jẹ́ ọkọ arábìnrin yẹn. Torí kí ni torí pé ó borí. Èmi wọ́n ní kó máa borí. Ìyàwó ilé mi ni. Okay, bros. Mọ́tò mi mọ́tò yìí. Mọ́tò ìyàwó mi ni. Mo fẹ́ ṣí látẹ̀kẹ́ ní kí n má ṣí mọ́tò. Ṣé tó bá yẹ pé mo rí kọ́kọ́rọ́ yẹn lẹ́lẹ̀ ṣó máa ṣí mọ́tò ìṣá? Ẹ jẹ́ kí n ṣí kẹrì, ẹ jẹ́ kí n kówé mọ́tò jáde. Kẹrì orúkọ tó wà bẹ̀, kẹwọ́ orí fóònù mi, kẹwọ́ orúkọ mi. Kí n jẹ́ kẹ́ ṣí mọ́tò ní mọ́tò bí yóò máa rórúkọ yín. Ẹ jọ ṣé n tó gbé mọ́tò síbí tó bá jẹ́ pé fẹ́ kí èèyàn wá gbé kò ní pè mí. Ṣé kò ní pè mí? Ẹ jọ kí ló mú wá fún mi pé kí n fi dáhùn mọ̀ tẹ́ bá dé ibà. Ẹgbẹ́ kí ló ṣe yín náà? Ẹ jẹ́ respect mi mechanic náà. Ẹ rí pé mechanic ni mi tí mo wà wájú wọn ni náà. Gafar. Ẹ jẹ́ n bójú ẹgbẹ́ ìjẹ́ náà. Ọ̀dẹ̀ ló ń jẹ́ Gafar. Ọ̀dẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tó wọ súùtù dúró báyìí ń bá mi sọ̀rọ̀ mi ìdálò. Kàmá ní ìwọ̀n tó dárí pọ́. Máa yí mi mẹ̀sìn tẹ́ǹsìn. Ṣé àpé Gafar yẹn orúkọ Ọlọ́run ni lọ́dọ̀ àwọn Muslim? Ẹ má ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe ìnà lórí pé omi gbé mọ́tò fún ike bá òun ṣọ. Kí là ń ṣe léyìí fún? Ẹ sà. Azina, please pick up. Not now. Ẹ pé wrong number fẹ́mi. Kéèyàn kan gbé fóònù, wrong number.
ẹ máa pè náà ẹ tún pe wrong number. For the last time uncle ẹ kúrò lára mọ́tò yẹn máa wọ̀ yín o máa pe security estate yìí fún yẹn ṣáà àdúgbò tẹwà. èmi náà ń béèrè pé àdúgbò tẹwà ṣé ìyàwó mi ẹ mọ àdúgbò tí mò ń gbé ṣá. mi ì mọ̀. kí ló ń ṣe yín náà kí ló ń ṣe yín. nǹkan kan ò ṣe mí máa pe security fún yín wá dẹ̀ mú yín lọ sí ẹ cell. pe security wá. kí n pe wá. ẹ pe wá. ẹ ti ẹ̀ jẹ́ ń pẹ́ tó ní mọ́tò ṣẹlẹ̀ lágídí ni. Gafar ẹ ti ń dá mi lójú mo fi ṣe sí ṣọ́ọ̀bù náà. Gafar ṣé orí ẹ̀ dàrú you are raising your voice at me ṣé kí n pe mechanic mi kó máa bá iṣẹ́. ẹ lè pẹ̀lú mi náà máa bá ń ṣe mọ́tò náà aláyè tí ń dọ̀tí mi náà. wọ́n sọ̀rọ̀ ìwọ́n sọ pé ọ̀ mẹkáníìkì ó ṣùọ̀ fún mi máa ṣẹ̀wọ̀n èmi máa make sure pé ó sún ẹ̀wọ̀n ẹ̀yin méjì wá bí ìkan dúró sẹ́nu ọ̀nà bí ẹ fẹ́ fi nǹkan ṣí mọ́tò gan ni mi ò mọ̀ ìkan dúró síbi bọ́nẹ̀tì kan dúró síbi ẹnu ọ̀nà. Hello. Hello aunty. Mo ti ń pè yín látàárọ̀ ẹ̀ pí kọ yín. Ẹ má bínú mo ṣe nǹkan lọ́wọ́ ni. Mo rí ọ̀nkú kan bí báyìí ni wọ́n ní àwọn ọlọ́kọ yín ẹni kan wá gbé mọ́tò. Ẹ bá ti gbé fún wọn ọkọ mi ni. Kí lẹ rí? Kí n jẹ́ kọ́ ẹ dẹ̀ ti pè nígbà tó ń bọ̀. Allahu Akbar. Ọ̀rọ̀ ẹ ṣe gan. Ẹ ṣe sàn. Ó dàbọ̀. Kí ló sọ? Kí lẹ rí? Kí ló sọ? Ṣé bí àwọn mi lẹ pè? Kí ló sọ confirm àbí? Ná ẹ̀wò ṣé bí Yorùbá lẹ ń sọ lẹ́nu. Ẹ ṣe bí èèyàn gidi o. Ẹ help ìyàwó mi lánàá. Ẹ dẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn léni. Ṣé kí n ṣí ẹ̀kú mọ́tò? Èmi mo ra mọ́tò yìí fún. Èèyàn burúkú nìyí o. Torí Yorùbá lẹ ń sọ lẹ́nu. Òun lájọ ń sọ. Ẹ dẹ̀ ń ṣe nǹkan tẹ̀ ṣe yìí. Mo ṣọ́ tó bá yẹ pé àbókí ló ń ṣọ́lé tẹ̀ ṣe bẹ́ẹ̀ ń ṣọ́lé ń bí ni. Èmi ni mò ń ṣe lọ́fíìsì mi. Ẹ ṣe lọ́fíìsì èwo ìyá mi sọ fún mi pé òun gbé mọ́tò fún security ẹ̀yin security ẹ fẹ́ pe security mú mi again. Ṣé àmàdúgbò tí mò ń gbé tẹ fi ń sọ̀rọ̀ àdúgbò ẹ fẹ́ pè mí ẹ fẹ́ pe security sí mi. Kó dà náà ó ṣe báwo. Kì í ṣe pé mi fẹ́ kẹ́ gbé mọ́tò yìí láti lẹ̀ ẹ̀yin dẹ̀kọ́ tó wà lẹ́sẹ̀ mi idiot tó dárí pọ̀ yìí. Ọ̀gá Gafaru God ẹni sùúrù ó pè mí ní idiot. Shut your mouth ṣẹ́ẹ̀kì mọ́tò ṣé kí n pẹ̀lú mi. Ẹ má pẹ̀lú mi a máa ń gbé mọ́tò tó bá wá sí sẹ́ńsọ̀bù a máa ń gbé jáde tá a máa ń fi ṣe fàdíkì àwọn mẹkáníìkì àwa òkè ju ẹ lọ bọ̀bọ̀ gbàgbé òsì kí ló ṣe. Ẹ máa ń gbé mọ́tò jáde àbí. mọ́tò di ọ̀nà tí wọ́n wá sẹ́ńsọ̀bù mo lè fi fẹ́yàwó mọ́tò ẹ̀ ṣe wà mo lè fi tó sí anybody tó máa rò pé mi mo ní. Ẹ gbọ́ bóyá ìdàbí mọ́tò ṣe máa ń bàjẹ́ ní àbí. Ẹ má bínú bros ọdẹ ṣe dùn mí o ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi ẹ dọ̀tí mi nìyẹn náà. mo kò tẹ́tí mọ́tò yìí sista nìkan bá débílẹ̀ ni pé. ó sọ pé ó máa fún yín lówó ṣé torí owó yẹn gangan lẹ ṣe wùwà bẹ́ẹ̀ tèmi náà bá gbé máa fún yín lówó owó tó máa fún yín èmi náà mò ń fún ẹlẹ́yà níyàwó mi ilé ló máa ń gbé. rárá o iṣẹ́ mi ni mò ń ṣe tó bá jẹ́ pé ẹ̀yin náà lè pààkì mọ́tò yìí síbi tẹ́lómi bá wá síbẹ̀ kó jẹ́ ìyàwó yìí tẹ̀pẹ̀ lẹ́lẹ́ àyẹ̀ngọ́ lọ́wọ́ àbí mi ní jẹ́ ó gbé. bros ẹlẹ́yà níyàwó mi full time housewife gbogbo nǹkan tó fẹ́ ni mo máa ń fún owó tó máa fún yín tó bá wá èmi náà ni màá tún fún ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ń jọ ni máa fún yín lówó ẹjọ́ kó yẹ mọ́tò mi wò náà. ẹ máa fún ọ ní kẹ yẹ mọ́tò wò ọ̀dẹ mẹkáníìkì. ewúrẹ́ mi ò mọ̀lé olódì ẹni mo bá ṣẹ̀kọ́ bí mi má fi wá mi bí mi léèrè má fi wá mi dá mi lẹ́jọ́ àgbẹ̀bọ̀lájà ò jalè bí ẹni tó bá sí. What effrontery. Ọmọbìnrin ní God. What? Hazina, on my bed, this is the height of it all. Don't worry. What happened now? Ọkùnrin kọ́ ni. A'udhu billahi minash shaitani rajim. Lọ ń ṣàánú mi, máa yẹ kí ìgbẹ́ tún ṣe mí mọ́. Máa yẹ kí mi èèyàn tó tọwọ́ mi bọ́mọ lọ ń ṣàánú mi.
Ọlọ́run jọ̀ọ́. Mo ti tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀, dáríjì mi, àìmọ̀ ló ṣe mí. Ọlọ́run bá mi kó sọmọ yìí nù. Ọlọ́run ṣàánú mi, bá mi kó sọmọdé yìí nù. How may I help you? Sure, Remy. But my uncle, can you teach it? I beg, spare me all this rubbish. Shushan, okay. Let's go. Yeah. After me. Ó ṣì padà wá ń bí. Where ló ń lọ? Mo fẹ́ wọnú ilé padà ni. Àbòsí ẹ̀ sì pọ̀ jù. Ibi kí nìyẹn? Ibi kí n la ni. Ṣé ọkọ mi máa wálé ní time yìí? Irọ́, fún wọn ní break time tí wọ́n wà lè ṣe bọ́ ìgbà tó bá wù tó bá dé náà dé. Mi ò rò kó gbádùn. So o mọ time téèyàn máa ń jáde, ta ló máa ń ṣí gate? Èèyàn kọ́kọ́ lè jáde bí by without your consent. Èmi ni mo máa ń ṣí gate tó tọ́. Ṣùgbọ́n ìgbà tó kálukú lè jáde, ọ̀tún kálukú lè sì lè wọlé wá tẹ̀ pé tọ̀. Aago báyà. Wọ́n ti fi ẹjọ́ ṣí ẹ. Tí mo bá wá ṣe ìwádìí, tí mo rí pé wọ́n ló pe ọkọ mi tó fi wálé, you are in soup. Ma, kò sí nǹkan tó kàn mí ṣe ní ìlú fún ẹsẹ̀ lẹ́fẹ́ rà fún mi ní kọ́lọ́ ń bòyìn láṣìírí ni. Mi ò kó gbádùn. Nǹkan tí mo sọ fún ẹ ni pé iṣẹ́ ẹ̀ ti tọ́nu lé. Ẹ má ṣe bẹ́ẹ̀ lókè jìn sí bíi kò sí ẹ má bínú torí ọlọ́mọ mi kọ́ mọ́. Bẹ́ẹ̀ni orí burúkú lọ kó ṣí gẹ̀ẹ́tì fàlejò mi kó yé máa rojọ́ sí. Ṣé wọ́n ti fẹ́ máa lọ ni? Ṣé ti fẹ́ máa lọ tí wọ́n ni? Àwọn náà ti wá lé obìnrin wọ́n wá síkùn bíi kègbé pító. Ṣé fẹ́ jáde nì? Ẹni wo ní sùúrù o. Àfi kẹ́rí àpàrọ̀ ọkọ yín ó ti dàgbà o. Ẹ rọra o. Wọn ò lówó pààrọ̀ ọkọ̀, wọ́n sì ń pààrọ̀ ọ̀dí. Ọlọ́run ó bí yín. Ọ̀dà àbọ̀ ẹ rọra mẹ́yẹ̀ táyà yín ọyọ o. Táyà tìrín wọ́n mà lò. What is that nonsense? I mean, what's that rubbish? Don't ṣe pẹ̀lú stupid idiot yẹn. Never in your life refer to my friend as stupid idiot. Mẹ̀dámú lórí láyà o, wọ́n wá gbálẹ̀ wọnú ilé. Kí ló gbélé o? Tó tiẹ̀ mọ́ sí tí wọ́n ṣe ń ta. Ọ̀gá ti káwọn ọmọ àfikọ́gà pa wọ́n ni o. Kọ́gà pa wọ́n ni o. Irọ́ ni. Wọ́n ti bẹ̀rẹ̀ ariwo. Come, Biola, what's the problem? Why are you shouting? Why are you ranting? Tó lè tó ń pariwo. What's my problem? You're asking me what my problem is. Okay, my problem is that you are beginning to be insensitive of your attitude. Ìwọ tó pẹ̀lú ọkùnrin ta, ẹ wá fẹnu kúrò yín lẹ́nu. You married woman. So my problem is that you are married to me and you are doing that nonsense. Láàrin ta. Ó bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé what happened? That is what happened. Ìfẹ́ ẹnu kò lẹ́nu nìkan lórí. Jọ̀ọ́ torí Ọlọ́run tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀. Tàbí tá bá ṣe jù bẹ́ẹ̀ lọ, kí ni nǹkan tó fẹ́ ṣe? Ẹ fẹ́ kú nìyẹn. Come on, woman. Ogun mi gàràgàrà, and I'm warning you. Biola, let us continue to enjoy the peace in this house. And if you don't want the peace, you know what to do. What peace? Get out! What peace are you talking about? No peace for the wicked. And you're bringing here, I've had you come to this place. And let me tell you, I think I have to consider the other option. Shalom Yeni, Kilo Pera, Ashawo Milano, Shama Musulilele. You are floating around
You're married to me. I'll face you and no go run away. If I don't run before I don't go anymore. Nǹkan lẹ́nu ọ̀gá ti useless. Ọ̀gá ti useless. Tó bá ṣe èmi fúnra mi. Obìnrin ṣerú eléyìí fún orí Ìbàdàn fún mi. Gágọ́wọ̀ kan ló jẹ mí. Tìrantìran ni ó kù. Ó ló ṣe ayé wọn sí àwa yí padà tọ́gà wa padà sí rìn fàásì. Ló ṣẹlẹ̀ gangan. Ó sì ní kọ́gọ́ ọmọ ọlọ́gà náà sì ń lọ. Àbí wọ́n ti tọ̀gà lọ́dà ni. Ọ̀gá tán láction tẹ̀lé orí ọ̀gá ti dàrú o. Ọ̀gá ti dàrú. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Adunni. Happy birthday to you. Ọkọ mi Adunni Adé. Ìlẹ́sìn àjùwàrà. Ọmọ aráyé tó máa rókò. Ó rókò tán lẹ́yẹ fò lọ. Ọkọ mi, òkú oríire ni. Wàá ṣe nu ọlá, nínú owó, nínú ọdún ló ti máa ṣe lágbára Ọlọ́run ọba. Nínú ìfọ̀kànbalẹ̀ ló ti máa ṣe ọkọ mi. Àdúrà gbà. Lágbára Ọlọ́run nígbà tó bá máa ṣe ti wòye ẹ̀mí báyìí. Ìwọ pẹ̀lú ọmọ tuntun lọ́wọ́ ní lágbára Ọlọ́run tí máa bẹ gbẹ́jọ́ tí máa fẹ́ mi gbé pọ̀n lágbára Ọlọ́run. Àmín mà, ní agbára Ọlọ́run ẹ máa jẹ wọn mọ́. Tí ire ọmọ bá dẹ̀ wọlé, àní fi yín ṣàwátì, àní lè yín síta. Àmín. Àmín o ọkọ mi, olórí àdúrà nìyẹn o. Ọ̀dà ọkọ mi. Báwo wá ni ọkọ yẹn kọ́? Ó máa ti jáde ní tiẹ̀. Ok, ọ̀dà. Máa gbọ́ ọkọ mi. Má sọ pé mo tún dé. Tí à ń sọ yẹn náà ni báwo wà ní báyìí. Màámi, ẹni ọjọ́ òbí mi lẹ sọ gbogbo ilé. Ṣé bí mo bá yín sọ̀rọ̀ last week tí mo sọ fún yín pé mo wà on my period? Àbí tí mo bá lóyún ṣé mi ò ní mọ̀ ni? Màámi wàhálà yín ti ń pọ̀ jù o. Tó bá ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni náà ni àbí tó ń dùn mí nìyẹn. Má bínú ọkọ mi o. Ìgbà míyàn lè máa ṣe menstruation nù kó dẹ̀ ti lóyún. Irú àwọn yẹn náà máa ń pè ní lọ́ọ̀rì. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣé èrò pé ó wù èmi náà kémi náà máa fi mi ṣoyún dípò tí máa fẹ̀yìn wọ́ mọ̀ pọ̀? Wàhálà yín ti ń pọ̀ jù o. Ṣé ó dìgbà tẹ́ bá tó bá débi pé ẹ pè mí mi ò gbé kọ́ọ̀lù yín mọ́? Àbí mo kàn lọ ṣe kinní yóò kàn máa kọ náà reachable àbí no available kọ tẹ fẹ́ nìyẹn. Ọkọ mi ní tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni àti pé iṣu atẹnumọ́ ò kì í jó náà. Wọ́n ní adé pè ẹ́ kó má gbé kọ́ọ̀lù mi kí ló dé? Ó ṣe ń rí lára mi ni. Ó dáa mo ti gbọ́ ọkọ mi mo ti gbọ́. Mo ti gbọ́ yín. Anyways ṣé máa wà ń lé lọ́la? Ibo ni jérò mi wà ń lọ? Bó ti ní má kiri mọ́ mo wà ń lé mo tún lọ. Kò sí wàhálà máa rí yín. Ó dá ọmọ. Yes ma. Já dá ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ẹ jẹ́ ká tún dá ọpẹ́ yẹn lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Ká wá sọ pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Afáàkánì al-hubbul haqiqi huwa al-hubbu sadiqu an-nabi'u min al-qalbi. Ìjókòó yìí tí àjókòó yìí sábà kọ́kọ́ wò hubbu ní ìfẹ́ ni. Ànábì dẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀. Wọ́n ní balagali ọ̀la bí ká máa lè kàsáfà dùjá bíjà máa lè hí asúná títẹ̀ mí ike sọ́ọ̀lì sọ́ọ̀lù alẹ́ wà lè hí gbogbo ohun tó pé láyé wà ní Muhammad ló wà. Ànábì wa kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ́lọ́run náà tó fi sọ́nà al-Qur'ani laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira yóò dá fún yín bẹ́ẹ̀ ṣe kà á tán. Ṣé rí tí mo fẹ́ ká dì mú bẹ́ẹ̀ tí ó máa jẹ́ tẹ̀m̀bí òwò tẹ̀síkìrì tó bá yẹ pé lóòótọ́ la gbà fọ́lọ́ tá a gbà fáànẹ́ Muhammad
dáadáa náà ló pé ká máa ṣe pẹ̀lú ara wa a wà ní rìn láyé kórí ó má mi a máa ṣẹra wa wájib minal wajibat ànábì gan bá ànábì ṣe pé tó ànábì fẹ́ ṣe kan ọlọ́run padà mẹ́ no way kì í ṣe fẹ́ padà báyìí ṣe nǹkan báyìí Allahu Akbar. ọlọ́run tó correct ẹ̀ ká tó wá sọ pé àwọn èèyàn ṣe rí tá a bá ti ṣẹra wa ìyá wa ẹjẹ́ alẹ́mí ìdáríjì inna Allah gafuru rahim lọ́lọ́run pèrè ẹ̀ èmi tí mo dá yín as your creator I am ready to forgive you ìgbà tọ́lọ́run tó dá ayé tó dá kìámà tó bá wá dáríjì wa àwọn èèyàn kí ló wá dé tá ní dáríjì ra wa ló jẹ́ kí n kọ́kọ́ sọ ìbára tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé asọ́dìkò ó ní alhubbul sọ́dìkò ìfẹ́ òtítọ́ ó gbọ́dọ̀ máa dáríjì ra wọn if truly you love your husband you need to forgive him tó bá dẹ̀ jẹ́ pé lóòótọ́ ọkọ yín náà bá nífẹ̀ẹ́ yín kò sí ní tẹ́lẹ̀ ṣe ó máa dáríjì yín ẹ wá já tẹ̀lé tọlọ́run ká tẹ̀lé tànà Muhammad ó ní gbogbo tẹ́ bá ti ṣe nǹkan kan èmi ọlọ́run ọba tí mo dá yín bóyá ẹ ṣẹra yín gbogbo ọjọ́kọ́jọ́ tán bá ti darí sọ́dọ̀ yín pé ọkọ mi ìyàwó mi mo mọ̀ pé mo ṣẹ̀ lóòótọ́ tó ti sọ pé nǹkan tí òun ṣe ò dáa ẹ jẹ́ á dáríjì ra wa ìyá wa ṣe rí àkọ́kọ́ ni pé àìnù yìí kò rẹ́rìn rárá ọ̀rọ̀ ọlọ́run àtànábì mo ṣe fi ń kọ́ yín ṣe rí ẹja lẹ́mí ìdáríjì ẹ dáríjì ọkọ yín tẹ̀yin náà bá fẹ́ ràánú gbà astagfirullah láìkọ́ ẹrẹ́rìn dùnú kárí pé tó ẹ yọ́nú sọ́kọ yín gbogbo ẹni tó bá nídìí oore wájú ọlọ́run láyé tó bá ní àtàhákọ́kù tó di àwọn kankan sọ́kàn tó mọ̀mọ́ ìyá rẹ̀ sọ́kàn pé lágbájá iṣẹ́ mi ó ṣe nǹkan kan fún mi ó ṣe kinní kan fún mi ọlọ́run tó bá ń pe ọlọ́run ní láàlà báìkà wà lásà àdáìkà ẹni tí mo dá ọ̀rẹ́dì láti fọ́ ìwọ náà ń ṣẹ̀mí jojoojúmọ́ èmi ọlọ́run ṣàmójú kúrò fún ni. Allahu Akbar. tó bá yẹ bó ṣe lè promise mi pé ọkọ mi láyé lálìkìyámà mo dáríjì ọ́ nítọlọ́run níta ní Muhammad inú wo bá dùn ṣé ẹ lè ṣe wáàdùn yẹn fún mi ìyá wa èmi kọ́ mọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run ní sọ̀rọ̀. ewúrẹ́ mi ò mọ̀lé olódì ẹni mo bá ṣẹ̀ kó bí mi má fi wá mi bí mi léèrè má fi wá mi dá mi lẹ́jọ́ àgbẹ̀pọ̀lájà ò jalè bí ẹni tó gbà á sílẹ̀ bí mo bá ṣẹ̀ ó foríjì mi dákun dábọ̀ ṣẹ̀mí ń bí ọ́ lógún ọ̀rẹ́ o bí mo bá bẹ̀ ọ́ dáríjì mi.
mo ṣe lẹ́dàá ẹ̀. Ọmọ kan mo ti ṣe lẹ́dàá ẹ̀. Ọmọ bẹ́ẹ̀ tó lọ́wọ́ tán Nabi sallallahu alaihi wasallam. Please forgive me, please. Azina, wallahi I miss the real you. Please, forgive me. Please. Did you just say you miss me with me? Why are you lying? I do really miss you. Why are you pretending? I am not pretending. Wallahi, by his name, I love you. But you must so many things to share for me. Why are you lying? Don't borrow. Why are you pretending? You are a pretender. I am not pretending. I'm telling you the truth. Wallahi, by his name, by Allah, I am sorry. I'm sorry. Wallahi, I'm not lying. You're lying. Wallahi, I'm You are. You're wicked. Please. Yes, I'm sorry. But you don't deserve to be forgiven. What am I doing? Go through. You don't deserve to be forgiven. You don't deserve. You're lying. I'm sorry. Sorry, wallahi, I'm sorry. Very soon your food will be done so that you can eat. Yeah, it's fine now. I'm fine. Are you okay? Yeah, why not? I'll be checking very soon. Let me check your journey. I'll take you maybe 10 to 15 minutes. Go to down. Mister, torí ìyàwó mi bá pé tó ń gọ, ṣó yẹ kí wọ́n tó fẹnu họra nílé onílé pẹ̀lú ìyàwó níyàwó. Ó wọnú ilé mi wá ká ìyàwó mi mọ́lé, ẹ̀rù ò dẹ̀ bà ẹ́. Ẹ̀rù ṣẹ́rù ajá máa ń bẹ̀kùn ni. Akòkúta ni mí o, ẹ̀yin ilẹ̀ ni ẹ́. Tó bá kọlù mí, wàá fọ́. Bíọ́lá, ẹkún ni àbẹ́ẹ̀dì. Ìwọ náà fẹ́ máa ṣiṣẹ́ ọkọ nìyẹn o. Oh, you lost that right long time ago. Ó máa dá kó fi ọwọ́ ẹ̀ síbi tí ọwọ́ ń gbé. O gbọ́ nǹkan tí mo sọ fún ẹ. Ṣé máa jẹ́ ọmọ ọ̀gá jáde? Don't. It's fine. Just come here, come. Because, come here. Show my baby, come on. You know, share all those ones. I couldn't like that. Bíọ́lá, mo ń béèrè lọ́wọ́ ẹ pé bó ló ń lọ, ò dá mi lóhùn. Bíọ́lá, tó bá lọ, tó padà wọlé tí lè ní ìfiṣú. Nǹkan tó ṣe tí lè fi jó, gbogbo ayé ló máa gbọ́. For the last time, ibo ló dà. Ibo ló ń lọ? Ọ̀rọ̀ yìí ṣoni lọ́wọ́. Ó gbá mi létí, mo gbá tèmi padà, ìka ti di méjì. Bí bàtà bá ń rọ kólákólá, kólákólá, ó ṣetán tó fẹ́ fàyà ni. Yes. Ta nìyẹn? Alaba ni mà. Ah, Alaba. Mọ́mí ẹ ká sọ máa. Ṣàlàáfíà ni ìyá mi. Wọlé. Wọlé. Ẹ ṣé mà. Ah. Olúwa tí ń bọ̀ àmọ́ ń rewú lọ́sàn-án o.
lẹ́yà mi ṣàlàáfíà ní ṣọwọ́ yá ńlẹ́. ṣàlàáfíà lẹ́wà bá. adúpẹ́ f'Olúwa o. báwo níṣẹ́. ẹ bá rí ká máa. ta ni. ọmọ àti Jẹ́nrọ́lá bímọ. ọmọ Jẹ́nrọ́lá Olúwa ṣeun o. èwo nu wọn. Halima of course. Halima ló tún bímọ. bẹ́ẹ̀ ni mà. ìjọ́ ọ̀la ṣe lọ ṣe kó mọ ẹ̀kan náà. mo mi lọ́mọ tó ti fẹ́ wọ bíi ọdún méjì. ìyẹn ọmọ Halima. bẹ́ẹ̀ ni. ta ló ṣe kó mọ ẹ̀ ń jẹ lọ. bẹ́ẹ̀ ni ọmọ ń pẹ́ dàgbà. Ọlọ́run má jẹ́ ajẹ́gbèsè o. ọlọ́jọ́ máa ń kájọ́ Olúwa ṣeun o. Ọlọ́run á dá sí o. Ọlọ́run á wò ó. nǹkan ọ̀dẹ̀ ní ṣe tilẹ̀. ṣé ìwọ ti wá débẹ̀. rárá mà mo kò ní kí n sáré wá sọ fún yín kó tó di pé mo gbàbẹ̀ lọ ni. bóyá tó bá ń lọ kájọ máa lọ àti pé ìjọ́ wo ló bímọ ìjọ́ òní. Ọlọ́run ó mà rí mi ò bá tọmọ ọlọ́mọ jẹ́ rí o. kí ló wá dé kí ló dé. ṣé bí màá ṣe wá káwọ́ gbéra náà ni tí màá máa wọ ọmọ mi níràn. ẹ máa dẹ̀wò gbogbo àwọn tó jẹ́ àbúrò lẹ́yìn gbogbo ọ̀nà tí ń dáwọ́ ọmọ bíbí dúró báyìí o ètò ìdáwọ́ ọmọ bíbí dúró ti ń gbèrò àti dáwọ́ ọmọ bíbí dúró báyìí tóun ò dẹ̀ tí bẹ̀rẹ̀ wọ ọmọ rárá. Máma wò mí ràn Ọlọ́run. Máma wò mí ràn lórí mọ́yìn. Ó dẹ̀ ní ìrètí pípẹ́. Ó máa ń ṣọkàn láàárẹ̀ ni. Àti pé ọmọ àtọkọ yìí pàápàá náà kò wá gbàgbé kankan yé mi mọ́. Kódà ọ̀gbàrá òjò tí wọn sọ pé òun nílé wò èmi onílé ni mi nígbà. àná mi. ẹ rọra sà ẹ máa wọlé. ẹ jókòó. ẹ máa wọlé. ẹ máa ṣe gan. ẹ lẹ́sà. ẹ ṣé mo dúpẹ́ o. ọjàre ẹkùjọ mẹ́ta. ẹ lẹ́sà. àwa nìyẹn ẹ bá ti ránṣẹ́ sí wa pé ká wá rí yín máa dẹ̀ wá bá yín láti lè wá rí yín kò yẹ kó jẹjẹ pẹ́ lẹ́sẹ̀ máa dààmú wá rí wa. ẹ wo ìkan náà jọ ni wá àtijọ́ di kan náà àti pé gbọ́mọ fọyàn fọmọ ìkan náà ni bẹ́ẹ̀mi bá wà bẹ́yìn bá wà bákan náà ni ẹ ṣe sà ibi lórí ọ̀rọ̀ ọmọ ni àjèrè wọn lágbára Ọlọ́run ẹ ṣe ń sà. ṣé wàá sí ṣá. ẹ wo ọmọdé bá ń gègé nígbò àwa àgbà tá a mọbi tó máa wó sí a láti pàkíyèsí àwọn ọmọ yẹn sí kó má dorí kọbẹ ṣé lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí
bá a ṣe máa ká ọgbẹ́ tán tá a máa wò náà ni. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yàánú mi. Inú mi dùn lórí ọ̀rọ̀ tẹ́ wá bá mi sọ yìí. Torí mi náà ti rò mi ò rí rò. Gbogbo ìgbà tí n bá ń bọ́mọ mi sọ̀rọ̀, n tọ́mọ mi máa ń ṣàlàyé fún mi. Ó yàtọ̀ sí gbogbo èyí tẹ́ ń bá mi sọ yìí. Àbí ṣebí nítorí ọ̀rọ̀ àwọn ọmọ yìí náà ni. Àwa ń kọ́ṣe sí. Kí ló ń ṣe ọmọdé tí ó gbé kọ wá? Ó tún ti ń ring báyìí. Kò tún gbé náà. Kò tún gbé. Ok, ẹ jẹ́ kí n pẹ́ ọ́fíìsì ẹ̀. Hello? Rẹ̀sọ́lá. Ẹ káàsán sà. Ọ̀gá ẹ̀ ńkọ́? Àlàáfíà ló wà sà. Àwọn ṣì wá sọ́fíìsì lánàá, bọ̀ wọ́n sọ fún mi pé ó máa tó oṣù kan káwọn tó tún padà wá sọ́fíìsì o. Kí ló fà? Wọ́n ní personal issue àwọn ni pé àwọn ò lè máa sọ anything pẹ̀. Ok, ó ṣe. Kí ló dé? Kí ló rí? Wọ́n ní kó wá sọ́fíìsì. Ló tún wá lóun fẹ́ travel póun ò ní wá sọ́fíìsì fún bí oṣù kan. Ta lẹ pè yẹn tó sọ bẹ́ẹ̀? Ọ́fíìsì ẹni. Kí ló fà tó fi lóun ò ní wá sọ́fíìsì fún bí oṣù kan? Wọ́n ló ní private ni. Oṣù kan. Ìyàwó ẹ̀ láti mọ ibi tó gbé lọ. Ṣáyé làwọn ọmọ yìí ṣe báyìí. Hello, mami. Hello, ọkọ mi. Dáadáa ni mà. Ọkọ ẹ̀ ńkọ́? Mi ò mọ ibi tó lọ o. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Kò sọ ibi tó lọ fún ẹ. O dẹ̀ wálé tó fi jáde. Ẹ̀ ń jà ni. Kàn déédéé kẹ́rù kúrò nílé ni. Kò dágbére fún ẹ. Ó dẹ̀ jáde látàárọ̀. Ìwọ náà dẹ̀ kàwọ́ bọ̀tọ̀ sínú ilé. O dẹ̀ ń wò. Dúró náà, ibo ni wọ́n gbé wà gangan báyìí? Ibo ló wà? Mo wà ní Thomas. Ó dà, ọmọ ohun tó ṣẹlẹ̀, mo wà nílé bàbá ọkọ ẹ̀ báyìí. Máa bọ̀ kó wá bá mi bẹ̀, máa dúró díẹ̀. Bàbá ọkọ ẹ̀ náà dé wà nílé. Máa dúró díẹ̀. A wà ń bẹ̀. Ó dà. Okay. Mami, wọ́n làwọn ti pọ̀ jù. Má jẹ́ kí ẹ padà pa mí. Ó mà sùn mí, ó ní kò dágbére fóònù náà. Àṣàwọ̀ ni. Ó tojú sú mi. Kò tún dágbére fún ìyàwó ẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ṣùgbọ́n ẹni sùúrù ẹ ṣàfọkàn yín balẹ̀. Mo sọ fún ìyàwó ẹ pé mo wà lọ́dọ̀ yín bí. Báyìí náà dẹ̀ wà lé kó máa bọ̀ wá bá wa. Ẹ̀dùn kò dágbére fún ìyàwó ẹ̀. Ọ́fíìsì ó lóṣù kan òun ò ní wá sọ́fíìsì private. Ẹ wo àná mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kò fẹ́ yé mi o. Ohun tí mo gbà. Wow. Nǹkan àgbèrè congratulations. Ṣé yẹ kí ló mi máa dùn ṣe? Ẹ káàsán. Ẹ pẹ̀lẹ́. Ẹ sà, ẹ rà sà. Wà fọjọ́ mẹ́ta. Ẹ sà. Ọkọ ẹ̀ ńkọ́? Ó wà. Ibo ló wà? Kò sí nílé, ó jáde. Moyin, sórí má fi nù mí mú mọ́ jẹ, mi ò dẹ̀ kí n ṣe ọmọ kékeré. Bàbá ọkọ ẹ ló pè mí several calls lánàá. Wọ́n ní wọ́n ń wá ọkọ ẹ páwọn ti pagbo ẹ pé kò gbé. Wọ́n béèrè ẹ̀ bóyá ó wà lọ́dọ̀ mi. Mo dẹ̀ ní kò sí lọ́dọ̀ mi. In fact, ìgbà tó dàárọ̀ àwọn náà tún jí pè mí ni mo ṣe decide láti wá wò ń bí. Bó dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí, are you trying to say o mọ ibi tó lọ nìyẹn? Kí ló ṣẹlẹ̀ láàrin? Ó kò pè mí síbi kò sí kankan.
the look of things, a jẹ́ pé n tí Bíọ́lá sọ fún mi òótọ́ nìyẹn. Ó ti fẹjọ́ ẹ̀sùn mi tipẹ́. Ó lóun ṣe òun fojoojúmọ́ frustrate òun. Ó ti fẹ́ sún òun kan gírí. Ṣé kìí ṣe nǹkan tí ọmọkùnrin papọ̀ nìyẹn tó fi bínú kúrò lé? Kò ní dáa ká frustrate ara wa débi tí èèyàn máa wà depressed tó máa fi wá lọ commit suicide. Ṣé Bíọ́lá lè sọ bẹ́ẹ̀ ṣá? Bẹ́ẹ̀ni, ibi ni mo sọ bẹ́ẹ̀ fún. Bíọ́lá. Èèyàn burúkú ni ẹ́. This woman, you a devil. Bíọ́lá, ìgbòlò lọ́la. Excuse me. Obìnrin burúkú aláyé bàjẹ́ ni ẹ́. Ó kìí ṣe obìnrin rere o. Ó wà bí ọmọ Mùsùlùmí. Gbogbo òṣìṣẹ́ bíi ti kèfèrí ni. Ìwọ pàdé àpò pọ̀. Ó lọ tọ́jú tí ọmọ pamọ́. Ìwọ èèyàn burúkú ni ẹ́. Nice one. So, ó pàpà wá Chioma lọ. Yes! Wọ́n ti rí Chioma! Wọ́n ti rí Chioma ní tó gbé pamọ́ sí. Èèyàn burúkú. Oníranù onínàbì. Aṣẹ́wó oníranù. Lẹ́nu ẹ̀ Bíọ́lá. Lẹ́nu mi! Tó máa ní wọn ní obìnrin, mánu ẹ. Tọ́wọ́ kìí ṣe ìyàwó mi mọ́. Èèyàn burúkú. Ó dẹ̀ ní sùúrù náà. Kí ni gbogbo eléyìí náà? Ẹ̀kọ́ fi wá sínú òkùnkùn ní kí ló ń ṣẹlẹ̀? Uncle Bíọ́lá, ṣé èké yìí tún lẹ́nu ọ̀rọ̀? Ṣé èké yìí tún lè sọ̀rọ̀? Ládùúgbò kan tẹ́ ṣe fún ọmọ yìí. Kí ni mo ṣe? Pẹ̀lú gbogbo ìfẹ́ òtítọ́ tó fi wọ̀n sí yín. Ó ti rojọ́ fún ẹ. Kí ló sọ fẹ́ pé mo ṣe fún òun? Bíọ́lá kí ló ṣe? Kí ni mo ṣe? Tani kò ṣe rí. Kí ni mo ṣe? Ó ya wèrè ni. Mo lè bẹ sọ́dọ̀ tẹ̀kùn lè ṣe bí wèrè. Kí ló tó ń gbá nínú ìgbóná? Ó fẹ́ pa mí ni. Èwo ni wèrè gan? Mo ní ta ló fún ẹ lóyún? Ó ya ò lè sọ̀rọ̀. Ó yá kọ́ṣì kò wọlé kò lọ kẹ́rù ẹ̀. Dídé sí. Mo ní kò lọ kẹ́rù ẹ̀. Ẹ jẹ́ ṣàánú. Mo ti gbọ́ mo máa ṣàánú. Wọ́n ní kí n máa sọ. Wọ́n ní kò máa sọ. Wọ́n ní kí n máa sọ. Ta ló ní kò máa sọ? Àwọn dáàdì ni. Àwọn dáàdì wò. Ọkọ yìí. Ọkọ mi ló fún ẹ lóyún. Ìyẹn wá ń kọ́. We Africans. I'm an African. Ọkọ pè mí sí rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn, Bíọ́lá bẹ̀ mí. Bíọ́lá jẹ́ kí n ṣe nǹkan tí ò yẹ kí n ṣe. Èmi àti Bíọ́lá la jọ fẹnu kù tá fi ṣẹ́yún fọ́mọ yẹn. No. Má mú mi mọ́ o. Ìwọ àti dókítà ẹ lè ṣẹ́yún fọ́mọ yẹn o. Lọ́jọ́ àgbẹ̀dẹ̀ àlìkíámọ̀ kó lọ mọ̀ lọ́kọ̀ ẹ̀kọ́ ọmọ yẹn máa béèrè lọ́wọ́ ẹ pé Lia is on be kuti let. Will you keep short? Kí ló dùn ún ẹ̀ náà? Wọ́n gbọ́dọ̀ tó sọ náà. Ọmọ kékeré yẹn. Ìgbà yóò tún gbóbìnrin wọlé ó gbé yín kó sì ní. Zee, I'm sorry, Zee. Yálà. Dúpẹ́ cousin mi pẹ̀lú mi. Mi kì í ṣe cousin. Shut up. Zee, sorry. Zee, wallahi, èṣù ló ti mi. Zee, wallahi. I can't explain. No, I don't have explanation. Sorry. All right, thank you. Zee, I'm sorry. Zee, my baby. Zee, my baby. Mo ní kò tilẹ̀ kò tí. Ṣòkòtò mi dájọ́. Ọlọ́run. Jọ ṣé kì í ṣe ọmọ ọjọ́ yìí? Ọmọ ìwo lọmọ ọjọ́ yẹn. Olùpẹ̀ tó ṣe fún yàrá. Kí ni mo ti ṣe tójú ò tí ì rírí ní gbogbo nǹkan tá a sọ yìí? Kí ni mo ṣe tójú ò tí ì rírí? Ló mọ̀ òun lọ ṣe nọ́ọ̀sẹ̀ tó lọ ń ṣe. Ọmọdún wa láti mo ṣe kí n tó kọ́lé yìí náà. Wọ́n bí mo ṣe sweat mo kọ́lé mi, ó jẹ́ frustrate mi, ó lé mi jáde kó òun lé ṣá. Mi ò tiẹ̀ mú nǹkan tí mo lè sọ mọ́ báyìí. Ẹ wo Uncle Bíọ́lá, ẹgbẹ́ yìí bá ṣe o. Tó bá jẹ́ irú èmi lẹ bá ṣe, máa treat fuck up big time. Ẹ̀wú èèyàn ẹgbẹ́ yìí. Wọ́n bó ṣe ń sọ̀rọ̀ tí ó gbèdè. Àbí kò ṣe máa gbá ojú ẹ̀ o. Tó máa sọ fún ọ kí ní obìnrin yẹn. Ẹ wọ violence na my name. Má fi yín nọra yín o. See, this is my house. Ó ti hàn sí. Dájúdájú ọmọbìnrin ló kọ́ ìyàwó mi. Ìwọ ló ń kọ sí mi.
kò tí ẹ ṣe ìyàwó mi náà ìwọ ló ń kọ́ obìnrin sí mi. èmi tí èké máa dúpẹ́ lọ́wọ́ mi. It's okay. Má sunkún mọ́. Sunkún. I'm not crying. It's okay. Yóò sunkún. Ayé mi ti bàjẹ́. Ó ti sú mi. Bóyá kí fẹ́ kọ́ lọ para mi. It's okay. Sorry for ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Kò tó yẹ. Suicide is not an option. Tó bá para ẹ̀ sìn, amúyí obìnrin tọ́kọ ẹ̀ máa gbé wọlé. Kò tó ọkùnrin burú o. Ìbọ̀bọ̀ tí mo fẹ́ ṣe wọ́n ti sú mi. But Uncle Biola, ṣé pé wọ́n lè ṣe nǹkan tó tó ẹ̀? Pẹ̀lú gbogbo I love you, I love you. Pẹ̀lú bó ṣe fi ìfẹ́ òtítọ́ wọn sí wọn. It's okay. Kí wá ni mọ́mì ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀? Mọ́mì tó jẹ́ pé ìtò dùnni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni òun ló mú sẹ́nu. Mọ́mì sọ pé látijọ́ tèmi tí mo kọ wálé èmi ò lẹ́tọ̀ọ́ láti padà wá sílé àwọn láti wá sùn. Kò sí nǹkan tó lè sọ nípa Bíọ́lá tí mọ́mì bá gbà ẹ́ gbọ́. Mọ́mì ti fi Bíọ́lá ṣọmọ. Èyí ti pọ̀jù, ó ti sú mi. Bíọ́lá ti fìyà jẹ mí, mo ti fẹ́ ronú para mi, mo ti fẹ́ lọ kú dànù o. Ó ṣáà sọ pé Chioma ò kú. Chioma ò kú. Ọ̀rẹ́ mi Chioma ò kú. Tí ó bá ṣe èmi Ọlọ́run tó manifest nínú ayé mi ló yẹ kí n mú owó ara mi báyìí fi pa Chioma ni. Ó ti ẹ̀dá tó pa, ó ti ẹ̀dá. Àwọn èèyàn burú o. Ọkùnrin burú o. Ó burú gidi gan. Ọkọ mi gbàgbé fóònù sílé ni. Mo ṣàkórí tí kọlù kan wọlé sórí fóònù ọkọ mi. Wálé fọ̀gá. Tí mo ṣe gbé kọlù yẹn báyìí, tẹ́nìyẹn gbóhùn obìnrin bó ṣe pa fóònù nìyẹn. Mo bá ń pè padà kó bá gbé kọlù mọ́. Mo bá dá ìnọ́mbà yẹn sórí fóònù mi ló bá di Chioma. Mo kò rí mẹ́sẹ̀jì òun àtọkọ mi ni I love you, when are you coming? My wife is traveling. You can come by Kiriko, you can come by ọkọ mi ti ṣe ìdánwò sí Chioma. Ó ní mo ṣe decide láti padà wálé mo ṣe rí ọkọ mi pẹ̀lú òṣì tó ṣe. Ọ̀gá o, it's okay, má sunkún mọ́. Ó ṣáà ní oyún inú Chioma ti bàjẹ́ báyìí. Ó ti bàjẹ́. Ó ti ẹ̀dá. Ire wà nínú ibi wà nínú rẹ̀. Ṣorí ti Chioma yẹn, àbọ̀ wá bá ní. Ibo ló wà báyìí? Chioma wà lọ́spítù, lórí burúkú rẹ̀ wà lọ́spítù. Ọmọ yẹn kò lè change. Ṣorí ti ọkọ ẹ̀yìn tó ń kú Bíọ́lá yẹn, a gbọ́dọ̀ fi iná rà á lára kó lè mọ bó ṣe ń jó èyìn. A ṣáà lè sọ pé kò yan àlè. A lè sọ pé tó gbogbo ìwà tó ń wù kó wá sọ pé òkè torí ẹ ò fẹ́ yan àlè. Ọkùnrin burú o. It's okay. Mo pé mo ti ṣe. Kí o dáríjì. Chioma, kí ni mo ṣe fún ẹ tó fi ṣàdúrà nǹkan báyìí fún mi? Dáríjì mi. Mo pé mo ti ṣe. Jọ ọlọ́run sì sọ fún mi pé wọ́n ló gbé mi wá bí. Mi rí ìbílẹ̀ ìpolè fún mi jọjọ. Jí mi jọ kí ni ọlọ́run. Ẹlẹ́. Báwo la rẹ̀ ń sìn? Chioma ìwọ làwọn rí. Mo fẹ́ kó ṣe oore kan fún mi.
kò sí nǹkan tó bá ní kí n ṣe fún ẹ tí mi ò lè ṣe fún. Kò tó bá yẹ pé tó kọ ẹ náà ni èmi náà regret actions mi. Mi ì dé ní bó kọ ẹ ní kókó papọ̀ mọ́. Fẹ́ kó kúrò nínú ìlú ìfún. Mo fẹ́ kó rìn ìjìnà réréré. Mo fẹ́ kó stop existing. Mo fẹ́ kó remain dead. Tí ò bá yé ẹ, jẹ́ kí n jẹ́ kó yé ẹ. Nǹkan tó ń try àti sọ fún ẹ ni pé kó jìnnà sí gbogbo àwọn tó mọ̀ wá pọ̀. Kó dàbẹ̀ ni pé o ò sí láyé mọ́. O gbọ́ àbógbọ̀. Ó wá ní kíni? Ọ̀gbẹ́ni kó yá gbọ́ nǹkan tó ń sọ fún ẹ. Àbó òye lè ṣe. Ṣé pé mo ní lè ṣe ó kọ̀ gbèrú ni. Ṣé o mọ̀ pé mi ò bínú tẹ́lẹ̀? Ìsinsìnyí mo ṣe máa wá bínú. Mi ò fẹ́ kán gbóhùn ẹ mọ́. Mo fẹ́ kó lọ start a new life. Mo fẹ́ kó jìnnà kí n ba lè ráyè ṣe fẹ́ inú mi. Kò sí nǹkan tó bá ní kí n ṣe tí mi ò ní ṣe máa ṣe. Máa ṣe. Adéjọkẹ́, mo mọ̀ pé òun bínú sí mi jù má bínú. Chioma kí n má bínú sí ẹ. Jọ ṣé ìwà ló wù yẹn? Ò ń bá ọkọ rẹ sùn. Ó tún ṣe débi pé o lóyún fún. Tó dẹ̀ mọ́ pọ̀ rẹ̀ wá ń wá oyún. Ìkà ni ẹ́ o. Ìkà ni ẹ́ o. Olóhùn dẹ̀ ni onídọ̀tí. Ó jẹ́ ni tó bá ṣe, tó bá yẹ pé mi ló bá ṣe o. Èmi Adéjọkẹ́, máa pàdánù ni. Máa treat fọkànpẹ̀ big time. Mr. Bolarinwa. Don't call me Bolarinwa. Just call me Bolly D. Bolly D is fine. Okay, Uncle Bolly D. Ọ̀rẹ́ mi lóhun ti ṣàlàyé everything fún yín. Ó explain for me, but kò explain for me dáadáa. Kí ni òye ẹ? Mo sọ fún yín pé ọkọ ẹ̀ ń shit on her. Ó fìyà jẹ, àwa náà dẹ̀ fẹ́ fìyà jẹ. Kí ló yàtọ̀ sí nǹkan tó sọ fún mi? Ẹ wo, kò parọ́ ọkọ mi ti fìyà jẹ mí gan. Ó fìyà jẹ mí gan. Mo fẹ́ kóun náà feel pain, tèmi náà feel lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo kàn fẹ́ kẹ́ wá act like àlè mi, kóun náà máa rí. Okay. Ìyẹn tí ẹ ló kéré jù. Ṣòro èmi tó ń wò yìí. Mo ti pẹ́ lórí street gan-an. Irú iṣẹ́ yìí ló kéré jù nínú iṣẹ́ tó gbé fún mi. Can you act like your boyfriend? Ṣòro èmi tó ń wò yìí. Kò sí nǹkan tí mi tí ì ṣe o. Name it. Anyway, tó bá ti lè sanwó mi. Má san, I will pay. You will? Yes, I will pay. Sorry, holiday. Tó pátápá ọmọ ọ̀gbẹ̀rẹ̀, akẹ́kọ̀ọ́ máa ń bẹ̀rẹ̀. Èèyàn mi lélẹ́yìn, she's my friend, like my close friend. Má ṣàwó lè. O ti fún èmi níṣẹ́ náà. Ẹ kí n charge and bill mi, ẹ kí n fún bills náà. My baby, 5 million péré lówó mi jàre. That's too much. Máa fún wọn, it's not too much. It's not too much. In as much as Thomas ṣe nǹkan tí máa fẹ́ fún mi, máa fún yín. Má bọ̀dá rẹ̀ yẹn ló kéré jù bá lè sanwó tèmi. And ṣé ọkọ ẹ̀ ò ní fẹ́ lọ go violent between me and you? At all, sir. Tó bá tiẹ̀ sọ pé orí òun tiẹ̀ lọ yí àbí ó fẹ́ máa act funny, èmi máa yí lọ́rùn ni o. I'll waste him straight up. Ẹ má waste ẹ̀, ẹ má yín lọ́rùn ẹ̀jọ̀ torí Ọlọ́run. Mo kàn fẹ́ kó feel pain, kóun náà sun ẹkún, kó wà nínú yàrá báyìí kó máa dá sun ẹkún nǹkan tó ti ṣe fún mi. Ẹ má yín lọ́rùn ẹ̀jọ̀. No long talk jàre. Ìgbà ló fẹ́ ká bẹ̀rẹ̀. Tó bá ti ready, àwa náà ti ready. As soon as possible. Tí má ti ready. Lẹ́yìn bá ti sanwó fún èmi, iṣẹ́ ti bẹ̀rẹ̀ ń sìn. No problem. Ẹ pé account details. Diamond access. Okay. 0. Gbogbo nǹkan tẹ́ rò pé ìyàwó yín ṣe kò sí ìtò ṣe á plan ẹ̀ ni. Ṣé pé kò sí nǹkan kan láàrin? Kò sí nǹkan náà ní jẹ́. A kò plan ẹ̀ ni, a fake ẹ̀ ni. Ó máa jẹ́ kí n rádọ́wọ́ tó máa jẹ́ kí n yàrá láyé mi. Kò ní bàjẹ́ fún ẹ. Kò ní bàjẹ́ fún ẹ. Bíọ́lá, ó lójú tí o. Ó gbọ́ gbogbo ẹ̀sùn tó kà sílẹ̀ fún ẹ. Ọ̀hún ti overplay ẹ. Ẹ jókòó, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ jókòó náà. Ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ jókòó. Ẹ jẹ́ ká fún Ọlọ́run ní oore ọ̀fẹ́ àti ẹ̀tì gbàrin wa kọjá. Bíọ́lá. This is the first time in my entire life tí màá rẹ̀ ní tó ṣe tó dẹ̀ tún lẹ́nu tó ń dá tó ń ṣe bíi pé ó jàre. Ṣé politician ni ẹ ni? Pàtì tó ṣe sọ ń sìn ni mo ṣẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ dì mú. Tó bá ṣe wọ náà ńkọ́,
Àwọn àtọmọkùnrin yẹn máa ń dì mọ́. Ṣọmọ kan tó jẹ́ kọ́mọ igó tù sá. Tó bá ti pé mo ti yìnbọn pa ọmọkùnrin yẹn ńkọ́ àbí mo dá sídìí sí lára ńkọ́. Ó dàpọ̀ sick upstairs. Kálóbìnrin mi ni ló lọ frustrate ayé ẹ̀ bó ṣe frustrate ayé ọmọ ẹ̀. Ó mọ̀ kan tó máa ti ṣe fún ẹni. Kíni. Ó wà lára àwọn tó máa ń jẹ́ kọ́ bú ọkùnrin o. Ó wà lára àwọn tó jẹ́ kọ́ bá bú ọkùnrin. Kí ni tó ṣe yẹn tó bá yẹ pé lóòótọ́ ó ṣe kí ló expect. Ó mọ̀ kan tó máa ṣe lọ bí ọmọbìnrin. No. Lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ kó lè dáríjì ẹ̀. Ṣé ní sírí a máa jọ bẹ̀rẹ̀ wa ni a jọ ṣẹra wa ni. A sọ sọ́rí mi náà sọ sọ́rí fún. Ẹ má bínú mo fi Ọlọ́run bẹ̀ onírógun ẹkún jọ nítorí Ọlọ́run mo bẹ̀. Mẹ́rin kan ló ṣe máa gbọ́. Ó dà má fọwọ́ kàn mí o má fọwọ́ kàn mí o ó rò pé ọmọ ilé ìjẹ́ àbúrò mi kí n máa wọ ẹran má ti gbé kí ni má ti làámọ̀ ẹ lórí. Nuisance. Òun ṣe bó ṣe máa gbọ́ nìyẹn. N tó dùn mọ́ mi lójú pẹ̀lú gbogbo ẹjọ́ tẹ èrò kalẹ̀ ẹ fẹjọ́ yín sùn àwọn pẹ́rẹ́ǹtì yín because kánà ti lọ gbọ́ sí ni ó ṣeé ṣe kó má ṣe yànjú mọ́. Ìnumọ̀gùn ọmọ awúlẹ̀ gbọ́dọ̀. Ọkùnrin mi sì lè bí ọlá fìyà jẹ. Ọmọ awúkọ gbinigbini bí ẹni sọ́n jáde. Ọmọ àgùnfẹ̀ gírí bí ẹni òjò kù. Èrè ló ti ń bọ̀ òpó kan fún mi wá èmi náà ní gbóṣùbọ̀ fún alágbẹ̀dẹ ọmọ àgbẹ̀dẹ mi sùn láti ṣe ìdílé àródò kínní àwọn ọmọ àgbẹ̀ wọn máa sọ lọ́nà òkú wọn láyé wọn fẹ́ ti mú mi nínú jẹ. I love you. I love you. I miss you. I'm sorry. I'm so sorry. Ẹ ṣàgbà. Kí ni? Congratulations. Ẹ ra mọ́tò ní àbẹ̀rẹ̀ mi. Subhanallah. Subhanallah. Wẹ̀wẹ̀ ọkùnrin yẹn ní kò sí ní ọkùnrin yẹn kò. Kò sí nǹkan tó jọ ẹ̀yin lẹ́ni. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Alhamdulillah. Olóhun ti ṣe. Olórí burúkú. Tó sì lọ bẹ̀rẹ̀. Ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ó ti ṣe o. Bàbá ti ṣe o. Ó tó ń bà wá lẹ́rù. Bàbá ti ṣe o. Ìròyìn ayọ̀ lélẹ́yìí o. Èlò oníṣìnà. Sábà dáríjì. Bá dáríjì àwọn akùnrin wèrè nígbà olúkálùkù wa là ń gbé kírọ̀sì wá káàkiri. Ó ti yẹ bá dáríjì.